Àti gbọ́ mà. Àti gbọ́. Ká. Kò lè ṣe kí rẹ̀ má wáyé. Ibi tó ti tọ̀rọ̀ bá ti máa jáde, Sátánì máa halẹ̀ níbẹ̀. Kò lè ṣe kí rẹ̀ má ṣẹlẹ̀. Ṣùgbọ́n t'Olúwa ní ó ṣẹ. Bẹ́ẹ̀ ni. Irọ́ ni Sátánì ń pa. Irọ́ ni Sátánì ń pa. Bí ohun tí mo sọ nígbà tí ètò yìí fẹ́ bẹ̀rẹ̀, mo ní a lot of people rò bí àwọn tí à ń bá jà ní location 9 tá fẹ́ kúrò lábẹ́ wọn. Owó lásán ló fi ṣe àbípò. Ohun tó lò jù bẹ́ẹ̀ lọ, wọn ò fẹ́ káwọn èèyàn kíyè wọn ṣí, wọn ò fẹ́ kí wọ́n gbòòtọ́ ọ̀rọ̀. Ibi tó bá ti rí pò títọ́ ọ̀rọ̀ bá ti fẹ́ jáde báyìí, wọ́n ti láwọn irinṣẹ́ èṣù tí wọ́n lò. Ṣùgbọ́n èmi sọ wípé gbogbo agbára òkùnkùn, ọ̀rọ̀ á ṣe wọ́n mọ́ṣẹ́. Ẹ kàn ṣe bẹ́ẹ̀ ni lẹ́yìn tèmi màámi tún ṣì ń bọ̀ lórí ètò mi. Ètò Lady K máa ń ta wọ́n létí ná bí wọn fúláàgì mi kúrò lórí ètò. Oríṣiríṣi àrà ló máa ń fi mí dá. Ṣùgbọ́n ẹ ṣe lásán bó ṣe ń ṣe tó náà, ìlérí Ọlọ́run ló ń ṣẹ. Olúwa ń jẹ́wọ́ ara ẹ̀. So kò lè dùn mí, màámi tún bọ̀ ọjọ́ mi. Tí ì rí nǹkan kan, àwa ti lọ. Ọmọ aládé ni wà ti dádé. Irọ́ ọmọ Yorùbá ti lọ. Ẹni tó bá ṣì ń sùn ni kó lọ jí. Ẹ̀yin ni ká lọ jí. Ẹ̀yin tẹ́ bá ṣì ń sùn. Mi ò gbọ́ àti gbọ́ yín mà. Àwọn èèyàn ò tí gbọ́ yín. Ẹnu yín lèmi gan mọ́nítọ̀ ni mo fi ń gbọ́ nǹkan tẹ́ ẹ sọ. Kò tí sọ̀rọ̀ mà. Ẹ jọ love like mi ò rí love mi rí like kí ló dé? Ẹ bá mi dá love like bo màámi tó wà ń kalẹ̀. Kò sígbà tá a pè wọ́n tí wọn ò jẹ́ wa, ẹ jẹ́ ká gbóṣùbà fún wọn. Yìnyínyìnyín kẹ́ni ṣe mí. Kí lọ́ọ̀fù yẹn máa bá mi dáàbò left right. Kò tí sọ̀rọ̀ mà. Àti gbọ́ yín mà. Irọ́ ni Sátánì ń pa. Irọ́ ni Sátánì ń pa. Irọ́ ni Sátánì ń pa. Devil is a liar. So, kó tó di wípé màámi máa wọlé padà, ó tún padà bọ̀. Àwọn ọmọ Yorùbá, ọ̀rọ̀ la ti ń gbọ́ lọ́tùn lósì. Kì í ṣe lórí ètò Lady K nìkan ni a ti ń gbọ́ ọ̀rọ̀. Wọ́n ti ń bá wa sọ káàkiri lórí platform lọ́tùn lósì. Tó dẹ̀ jẹ́ wípé ó yẹ kí ìyè wa kó ti ṣí. Ó yẹ kí gbogbo wa ti mọ̀ wípé Yorùbá nation, orílẹ̀-èdè tí Ọlọ́run yọ́nú sí ni. Ẹ̀yin náà wò ó, à ń bá yín sọ lọ́tùn lósì wípé location 9 orílẹ̀-èdè Fúlàní ni. Ẹni rárá kò rí bẹ́ẹ̀. Ǹjẹ́ gbogbo yín mọ ohun tó ṣẹlẹ̀ l'Ékòó lénìí? Àwọn Fúlàní ti ń rí sábọ̀dù wọn káàkiri gbogbo Èkó. I was so surprised when they sent the video to me today. I was shocked pé ní ìlú táwọn ọmọ káàárọ̀ oòjíire wà tí wọ́n dẹ̀ bá yín sọ tẹ́lẹ̀ ò ní gbọ́. Kó tó di pé màámi máa padà wọlé, ẹ jẹ́ kí n sáré fi fídíò yìí kí n fi hàn gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire. Èní ni Thursday 30th of June. Èní lélẹ́yìí o. 2022. So Tinubu Square la wà yìí, Lagos Island, Lagos, Nigeria. This is Tinubu Fountain at Tinubu Square, Lagos Island.
àárọ̀ yìí ni wọ́n wá kó gba àwọn kinní ẹ̀ náà wá fèsì sí ibi báyìí. So and everything here is all about Fulani ní Tinubu Square lénìí. Ẹ̀yin tẹ́ bá wà lẹ́kọ̀ọ́ ẹ̀yin náà lọ sí Tinubu Square kẹ́ lọ wò ó tó bá jẹ́ pé irọ́ ni à ń pa. À ń sọ fún yín wípé ẹ̀yin kọ́ lẹ ní Nàìjíríà, Yorùbá nation ni titi yín. Àwọn tó nílùú fẹ́ gba ìlú wọn, wọ́n dẹ̀ ti rẹ́dí àti gbà á. Ẹ̀yin náà wo irú fídíò yìí. This is Tinubu Square. Ṣé ti rí Tinubu Square? Bó ṣe lẹ sábọ́ọ̀dù àwọn Fúlàní lọ ní lóríṣiríṣi. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Ẹ̀yin kan wá ń pariwo wọ́n Nàìjíríà. Ẹ mọ̀ wípé wọ́n ti sọ fún yín ní tí onílé bá ti ń fi àparí iṣu wọn àlejò, ó túmọ̀ sí wípé ilé tó lọ ni. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan. Ẹ jẹ́ ká jọ gba ẹ̀tọ́ wa kúrò lọ́wọ́ àwọn aráabí. Ẹ jọ̀ọ́ ṣé ìlú Èkó ṣé ìlú Fúlàní ni? Mo ṣì ń bọ̀ wá ṣe show lórí ẹ̀. Lábẹ́ bí ìbá ti wù kó rí, kàkà kó rẹ̀ mí máa mú rẹ̀ rodò. Tí bá sọ kankan fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ní believe. Mo ṣe program níjọ́ Saturday, I was admit on Sunday. Níwájú ọba tí màá jíyìn fún ní ìkẹyìn ayé mi. Mo ṣe program ní Saturday night. Tí mo nínú bí mi show face mi. Wọ́n admit mi níjọ́ Sunday. Mo dé láti hospital lálẹ́ àná torí program èdè. Ó yẹ kí n ṣì wà lọ́spítù. But mi nígbà, mo ní bó ku ohùn kan ní ẹnu mi. Má fi jà fún ìran Yorùbá. Orí bẹ́ẹ̀dì mo wà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Tí ẹ bá fẹ́ rí proof, máa fi hàn yín ọwọ́ tí mo fi gba drip. Òun ní, mi mọ̀ bóyá ẹ máa rí báyìí. Gbogbo kíní plaster yẹn gan ṣì wà lọ́wọ́ mi títí ṣetán. Ojú ọwọ́ tí mo fi gba drip ní. Tí bá sọ drip tí mo gbà lẹ́nu Sunday to yesterday. Wọn ò fẹ́ discharge mi, mo nílò mo ń lọlé, mo ní nǹkan tó wà important tí mo fẹ́ ṣe. Mo fi ń bọ̀ wálé pé no, all okay. Lọ́ fi release mi. Ẹ jẹ́ kí gbogbo wa jọ sowọ́pọ̀ ká jọ ṣe é kó lè bá rí bó ṣe jẹ́ kó rí. Ẹ fi ọ̀tẹ̀ sílẹ̀, ẹ fi ẹ̀tanú sílẹ̀. Mú ọpọlọ tẹ wá kí n mú ti tèmi wá ká jọ mọ́ra wọn ká fi gba ohun tó jẹ́ ẹ̀tọ́ titi wa lọ́wọ́ àwọn ni. Ṣé ilẹ̀ Èkó jẹ́ ilẹ̀ Fúlàní? Màámi à ń retí yín padà lórí ètò mà. Ẹ̀yin lẹ́lẹ̀ ní màámi. Ṣé ilẹ̀ Èkó ṣó jẹ́ ilẹ̀ Fúlàní? Fídíò yẹn ó pọ̀ o, gbogbo ẹ̀ bá wà lẹ fọ́tò àwọn Fúlàní lóríṣiríṣi. Màá fi hàn yín, ó wà lẹ́jọ́ síbẹ̀. Àwọn pípù ti wọlé sí yín lára, wọ́n ti fẹ́ kó gbogbo yín lẹ́rú kọ́ lọ má jẹ́ kó kó ọmọ Yorùbá lẹ́rú. Ogun ò kó ìran Yorùbá rí. Èyí ti jẹ́ táwa lajú wa sílẹ̀. This is another video. Tinubu Square lẹ́kọ̀ọ́ lẹ́ni lélẹ̀ ni wọ́n lọ rí gbogbo àwọn sábọ́ọ̀dù yẹn ní ti Fúlàní. Ni wọ́n lọ rí síbẹ̀. Ṣé gbọ́? Over 200 pictures àwọn Fúlàní. I have all the pictures here. They send everything to me. Over 200 pictures àwọn Fúlàní ni wọ́n lọ lẹ̀ lóríṣiríṣi design lóríṣiríṣi àwọn sẹ́ríkì wọn lóríṣiríṣi I can't mention tán tí wọ́n lọ rí ní ẹ̀ní ní Èkó. Ẹ jọ kí ni wọ́n sọ fún yín yẹn? Wọ́n jẹ́ kó yé yín pé àwọn làwọn tó ní Èkó kọ́ nìyẹn náà. Ẹ jọ ṣé Fúlàní ló lèkó? Èkó jẹ́ bí Kano, àbó jẹ́ bí Kaduna, àbó jẹ́ bí Kasafa. Ẹ jọ ẹ sọ fún wa àwọn ọmọ káàárọ̀ oòjíire. Ẹ fọ̀tẹ̀ sílẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa àtọkùnrin àtobìnrin. Èmi lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà wípé mò ń gbìyànjú tí mo ní agbára láti ṣe lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè mi. Òun náà ni mò ń ṣe. Kò yẹ kí n jókòó ti kámẹ́rà báyìí pé mo fẹ́ ṣe program lẹ́nu. Kò yẹ. But mo dúró lórí wípé I will continue doing it. Títí tí ìran Yorùbá máa fi dé ilẹ̀ lérí wa.
ẹ̀mí ẹnikẹ́ni ò ní bọ́ sí, olóòótọ́ ò ní kú sípò ìkà. Àyájọ́ èní ló pé ọdún kan tí wọ́n wá bọ́ọ̀sì wa mọ́lé. Àtijọ́ Sunday mo tún wà lọ́sípítù. Kẹ́ máa wo títóbi Ọlọ́run nínú ayé mi. Ọ̀la tó máa pé ọdún kan yẹn gẹ́rẹ́gẹ́ tí mo di èrò Àbújá, ọ̀la yẹn ni birthday first born mi. Ọ̀la ni birthday ọmọ mi, July 1st. Tó bá jẹ́ wípé ẹ̀mí mi ti lọ náà ńjọ́ yẹn, wọ́n á máa ṣèrántí ọjọ́ ìbí ọmọ, wọ́n á máa ṣèrántí ọjọ́ tí ọ̀tá yìí ẹ̀ jáde láyé. Ṣé gbogbo yẹn ò tó kí n calm down pé wọ́n á jẹ́ ìṣeré àgbéjẹmọ́wọ́? Upon that mo wà location náà, wọ́n tún ṣì threaten mi dèní eléyìí. Àwọn ẹranko kan wá sínú WhatsApp mi, ẹ wá mẹ́sẹ̀gì mi, máa gbé voice note yín wá síta. Ọlọ́run á túbọ̀ fún mi lókun àtagbára. That one is not going to be today. Mo kàn tún fi eléyìí ṣí wa níyè ní kó tó di pé màámi máa padà dé. Àmọ́ tó ṣe device wọn yẹn tó fi dípò ń sá lọ ń sábọ̀. Irọ́ ni Sátánì ń pa. Ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń jà fún àwọn celebrity, àwọn yẹ̀yẹ́ bíi tí, àwọn yẹ̀yẹ́ náà tù? Ẹ jọ ṣé ojú wọn fọ́? Wọn ò rí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn. A lot of people have been coming into my WhatsApp. Ẹ wá attack me. Orí gbogbo yín ti gbálẹ̀. Orí yín ti gbálẹ̀. Ẹ mọ̀ nǹkan tẹ́ lè ṣe. Tí mo dẹ̀ nígbàgbọ́ pé ọba tó dá ayé àti ọ̀run ò ní fún yín ṣe lórí ọ̀rọ̀ èmi Lady K, ní kẹ́ de ohùn yìí kó má ṣe lámọ̀. Kẹ́ dẹ̀ mú ọwọ́ kó má ṣe post. That's the only thing. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ò ní fún yín ṣe nítorí ẹ̀yin kọ́ lẹ ní ẹ̀mí inú mi. Ọlọ́run ló ní. Ẹ continue gbogbo agbára yín. Ẹ ti mófo. Gbogbo àwọn olóṣèré pátápátá tí bá ní kí n sọ̀rọ̀ máa gbé gbogbo yín ṣépè aburú. Èpè burúkú ni máa ṣẹ́ fún yín. Gbogbo yín lẹ la ojú sílẹ̀. Àtijọ́ tí wọ́n ti pa gbogbo ọmọ Yorùbá one by one, tí Fúlàní ti pa wọ́n. Ẹranko wọn ò bọ́ síta kí wọ́n sọ̀rọ̀. Àkórí wọ̀nyí ni wọ́n campaign fáwọn olóṣèlú tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá fi ń tẹ̀lé wọn. Nítorí ẹ̀yin ni fans wọn, ẹ̀yin ni followers wọn. Ohun tó bá sọ lẹ̀ ń gbọ́, nǹkan tó bá ní kẹ́ ṣe lẹ̀ ń ṣe. Àwọn ènìyàn yóò bọ́ síta kí wọ́n bá yín kẹ́dùn àwọn tó kù. Wọn ò bọ́ síta kí wọ́n bá yín kẹ́dùn àwọn tí wọ́n jíyàn gbé. Ṣùgbọ́n wọ́n lè bọ́ síta ń sìn kán máa sọ wípé Jàgàbá ló kàn. That is what I'm fighting for. Tó bá bọ́ síta tí wọ́n fight fáwọn tó ń pa. Tó wá bọ́ síta ń sìn tí wọ́n fight fáwọn olóṣèlú. Àwọn kí ẹ̀. Àwọn náà campaign ni, Lady K náà campaign ni. Àjọ campaign ni. Campaign tèmi dẹ̀ ló máa work. Yoruba nation. No going back. Hello, mommy. Hello, ma. Oh, kò dẹ̀ notify mi bí báyìí ni ma. Ẹ má bínú ma. Mi ì tiẹ̀ wá rí bí báyìí. Kò dẹ̀ wá gbé wá bí báyìí o pé wọ́n ti wà ń bẹ̀ o. Kò ṣó. Ó better kí n resend the link yẹn sí wọn. Ẹ má bínú. Mọ́mì wá láwọn ti wà ní waiting room látẹ̀kan mi ìdẹ̀ wá rí. Irọ́ ni Sátánì ń pa. Mo máa gbàlejò màámi lórí ètò ilé ni. Ẹ má bínú o gbogbo ọmọ Yorùbá. Bí mi rí àlejò wọn gbà léèní tẹ́ mi lọ́rùn, màá tún gbà ń jọ̀ mí. Tí ò sí nǹkan kan tó máa yẹ̀ wọ́n. Kò sí ohun tó máa yẹ̀ ẹ́ tó bá wá dà báyìí. Ẹ má bínú gbogbo ọmọ káàtó òjíire o. Àjọṣepọ̀ yẹn ó wá jẹ́ pé apá kan ló fì sí. Ẹ má bínú o. Ó yẹ kó notify mi pé wọ́n ti wí. Yeah. Yorùbá nation, tẹ́ bá ti ń pè Yorùbá nation tó Yorùbá. Add to screen.
ẹ má bínú o gbogbo ọmọ tí mo Yorùbá. gbà lẹ́ni tẹ́mi lọ́rùn máa tún gbà ń jọ mí tí ò sí kankan tó máa yẹ. Ó dà pé wọ́n ti wọlé báyìí. Hello? Ó dà pé wọ́n ti wọlé báyìí. tó máa yẹ. Ẹ káàbọ̀ mà. Hello, ṣé ń gbọ́ mi? A ti ń gbọ́ yín mà, à ń gbọ́ yín mà. À ń gbọ́ yín báyìí mà. Okay. Bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ni pé ṣe rí Yorùbá, mo ń gbọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ ńgbà tí a fi wà lórí line tí mo ń dúró. Ṣe rí Èkó ilẹ̀ Yorùbá ni. God bless you ma. Ọmọ Èkó ni mí o. Ifẹ̀ dẹ̀ láti wá. Ṣé ti gbọ́ Ifẹ̀ láti wá? Tá a bá dijọ́ míì, àwa sọ ìtàn yẹn. Àkọ́kọ́ kan tí mo fẹ́ kí Fúlàní mọ̀ ni pé nígbà tí bàbá wọn wá láti àtọ̀húnrìnwá tó wá sílẹ̀ tó ń pè ní Nàìjíríà nígbà yẹn, ó ní òun fẹ́ lọ fi Quran sínú òkun, which means pé kò ní access sókun. Which means pé kò dé òkun, ìrìn àjò ẹ̀ ò débẹ̀, so which means pé òkun yẹn àtàwọn ìran yẹn wà bẹ́ẹ̀. Nígbà tó dẹ̀ lóhun bọ̀, Ọlọ́run dá dúró, kò rí bí kọjá. So ó mọ̀ pé ìran kan ló dáhùn dúró. Ìran Yorùbá ni títí ayé máa fi parẹ́, ilẹ̀ Yorùbá ò ní dilẹ̀ ẹnikẹ́ni. Kàmáì tí ní Fúlàní apààyàn, àmẹ̀jẹ̀, abẹ́ ẹranko sùn, tí ó yàtọ̀ sí ẹranko. Táyé máa fi parẹ́, tí ayé máa fi parẹ́, ìrankíran kò ní gbalẹ̀ Yorùbá. Àmín. Kó má bàa di bẹ́ẹ̀, kó má bàa jẹ́ bẹ́ẹ̀ la ṣe sọ pé ó ti yá àsìkò ti tó. Ọlọ́run ló pè wá o, àwa gan kọ́ la pera wa, tó rán ti sọra wọn nù pátápátá, wọ́n ti jù nù tí ò sí ẹni tó rí ẹnikẹ́ni mọ́. Ṣùgbọ́n pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ló yá ká dìde. Ọba àjíǹde ló jí wa dìde o. Ọba àjíǹde òun ló gbé wa dìde, òun ló fi lo olóyè fún wa. Tí nǹkan mo dẹ̀ ní bàjẹ́ títí ayérayé, wọ́n dẹ̀ máa ṣe àṣepé ṣe àṣeyọrí iṣẹ́. So ibi tá a ti tó ti yẹ kó yí àwọn èèyàn wa nìyẹn, kì í ṣe pé bóyá a fẹ́ pín ìlú ò sí lódindi, nǹkan tó bá lódindi lẹ máa pín náà. Bẹ́ẹ̀ ni. Àbí nígbà tí nǹkan bá wà lọ́tọ̀ọ̀tọ̀ ṣé wọ́n ń pín ni ó ti wà ń pínpín? Ìlú ò sí lódindi. Ìyẹn la ṣe ń pariwo ń sìn la fi ń yí àwọn èèyàn wa, ṣẹ́ gbogbo ìta ń ṣe à ń kọ lẹ́tà sí bí à ń kọ lẹ́tà sí ọ̀hún. Àṣírí ibẹ̀ ni mo sọ fún yín mà, a fẹ́ pariwo ògo Yorùbá jáde ni. Torí abiyamọ ní gbóhùn ọmọ ẹ̀ kó má ta ti wèrè. Yorùbá láti gbóhùn àwọn ọmọ ẹ̀, òun láti gbóhùn wa ní kíákíá kó jáde. Adẹ̀bẹ̀rẹ̀ àgbọ̀ yín mọ́ mà. Àgbọ̀ yín mọ́ mà, ó tún ti lọ. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà nílé, tẹ́ wà ní ìjókòó, ẹ má bínú, ẹ má bínú. Ó máa ń ṣe bẹ́ẹ̀. Even mọ́tò gan pàápàá gan kéèyàn gbé jáde lọ, kó dé ìsìn kó páàkì ẹ̀, èèyàn lè padà sídìí ẹ̀ kó start ẹ̀ kó má ṣiṣẹ́ mọ́. Anything tó bá ti jọ mọ́ nǹkan bíi engine, kò síṣẹ́ táwọn náà kì í ṣe, àwọn náà máa ń dára tó bá wù wọ́n. Yàtọ̀ sí wípé àwọn kẹ́ni má ní kí ìmọ́lẹ̀ má tàn, àwọn ṣe titi wọn. Engine náà á tún máa ṣe bẹ́ẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo àwọn nǹkan device tá à ń lò yìí, kò sí device gidi mọ́ ní location 419. Àwọn pàrùpárù ló máa ń kó wá fún wa ní location 9. Pàrùpárù ló máa ń hù wá fún wa níbẹ̀. So ẹ má bínú, ẹ bá mi share, ẹ bá mi tẹ love, like. Hello ma. Okay ma, anyone tẹ́ bá ti sọ ma. Okay ma, ẹ ṣeun gan ma. Èmi ń gbọ́ yín báyìí lórí phone. No, mi ì gbọ́ yín ní ti studio. Mi ò gbọ́ yín.
Ti studio yẹn ò sọ̀rọ̀. Gbogbo ọ̀nà tí ìbá wù kó gbà, gbogbo ẹ̀ náà la máa lò lénìí. Bó bá gba ká lo 4 hours, màá lò ó. Tí bá ṣe tán, màá lọ lògùn. Ìyẹn tún ńkọ́? Kò dùn mí. Yorùbá Nation ti dúró, kò sí nǹkan tẹ́ lè ṣe sí. Ó ti dúró. Ẹ gbọ́ ohun tí mọ́mì wa sọ fún wa. Wọ́n láwọn ń bọ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Wọ́n máa wá sọ story bí ìlú Èkó ṣe jẹ́. Wọ́n ti wà round. Wọ́n máa wá sọ fún wa tí Fúlàní fẹ́ gbà lọ́wọ́ yín. Gbogbo ẹ̀ pátápátá báyìí lẹ máa gbọ́ lọ́lọ́kan òjọ̀kan. Ẹ káàbọ̀ mà. Ẹ bá wa gbóhùn sókè ká wò bóyá a máa gbọ́ yín báyìí mà. Ó dà pé ó sọ̀rọ̀ but kò loud. Ó sọ̀rọ̀ báyìí, mo gbọ́ yín. Hello. Ó sọ̀rọ̀ mà, ó sọ̀rọ̀ mà. Ṣé ń gbọ́ mi sìn? Bẹ́ẹ̀ ni mà, ń gbọ́ yín loud and clear. Okay. So bí mo ṣe ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan, ṣe rí àlá tí ò lè ṣẹ táyé máa fi parẹ́ ni ẹnikẹ́ni ò lè gba ilẹ̀ Yorùbá. Ìdí tá a ṣe ń sọ fún àwọn Yorùbá pé ká tètè pé ká bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbésí ayé wa. Ṣe rí ibi tá a délé ní wọ́n fẹ́ wọ́n kọ̀ ní Yorùbá ti dúró. Gbogbo iye fọ́tò tán bá ní kán lẹ̀ káàkiri, kì í ṣe Èkó nìkan o, kán lẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátá kán lẹ̀. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun mà. Ilẹ̀ Yorùbá ti dúró. Ṣé ẹ mọ̀ pé lára ètekéte tí wọ́n ń ṣe wọ́n rò pé àwọn ní ìmọ̀ ni wọ́n ní ìmọ̀ o. Ọlọ́run ló fún àwa Yorùbá ní ìmọ̀. Àṣé wọ́n fẹ́ lẹ fọ́tò káàkiri ni. Òun náà wá gbé ọ́díò játijàti kan jáde tí obìnrin kan sọ wípé wọ́n fẹ́ ṣe mega rally kinní kan. Olóyè ló láwọn fẹ́ ṣe mega rally tó lóyè dẹ̀ sọ káàkiri àgbáyé ni. Kò dẹ̀ ń ṣe irú ètí ẹni tó ń sọ̀rọ̀ tó sọ wípé olóyè Ògùn ò tí ì fún wa lọ́jọ́. Èèyàn kan ló máa fún àwa èèyàn obìnrin kan abẹ́nìbọ̀dì kan ló máa fún olóyè lọ́jọ́ náà. Olóyè fúnra náà máa mọ́jọ́ wà. Peacefully dẹ̀ náà fẹ́ ṣe peaceful rally tó máa lọ káàkiri àgbáyé pé Yorùbá ti dúró. Wọ́n wá kóríṣiríṣi ìrọ́jọ àwọn olóṣèlú lẹ́rìn yẹn o, àwọn tó ń rí fúláàgì tó ń rí fọ́tò Fúlàní káàkiri lẹ́rìn yẹn o. Ṣé ti ríṣẹ́ ọwọ́ wọn? Kinní kan ké lánàá ìkan kú lẹ́nìí. Ṣé ti ríṣẹ́ ọwọ́ wọn? Bẹ́ẹ̀ ni màmí, bẹ́ẹ̀. Kì í ṣe olóyè ló ránṣẹ́ jáde o. Kì í ṣe olóyè ló ránṣẹ́ jáde o, ṣùgbọ́n fẹ́ ṣorí burúkú ni. So that wọ́n máa ní àwọn fẹ́ lọ máa ṣa àwọn youth Yorùbá, àwọn young men Yorùbá, àwọn young boys Yorùbá làwọn máa ṣà wọ́n káàkiri pé nítorí àwọn náà fẹ́ ṣe rally pẹ̀lú olóyè. Wọ́n fẹ́ dá ogun sílẹ̀, àwọn ò dẹ̀ ní jagun. Mo ń sọ ní gbogbo ìgbà, ogun ò ní jà wá, àwọn ò ní jagun. Ṣùgbọ́n a máa defend ara wa o. A máa defend ara wa ẹ̀ láti lẹ́yìn Ọlọ́run. A máa defend ara wa. Fẹ́ dára wa. Ogun òkó Yorùbá rí o. Ogun òkó wa rí kò dẹ̀ ní kó wa táyé máa fi parẹ́. Ìran wọn ò ní parẹ́. Àyànfẹ́ ìran nìran Yorùbá. Aláyànfẹ́ ni wá. Ọlọ́run fúnra rẹ̀ ló ṣe wá ní àìṣà tó dáa. Mọ́mì mi àtúgbọ́ yín mọ́ mà o. Àtúgbọ́ yín mọ́. Ó ga o. Ẹ̀yin èèyàn ẹ̀ẹ́dẹ̀ ṣàánú ẹ ṣàánú. Gbogbo èèyàn ń gbàlejò màmí látijọ́ ìkórí báyìí wá ilé dike. Ẹ̀yin àáfàá Ọlọ́run ẹ̀yin pásítọ̀. Kí ló dé ẹ má wo lè dike ràn? Ẹ ṣàánú mi. Máa tún gbà wọ́n lálejò ní kópẹ́kópẹ́ fún tẹ́ǹṣe. Máa tún gbàlejò wọn àgbọ̀n yín o mọ́ mi.
Hey, ó ga o. Ah, tí mo sì ń wò pé ká ṣe pápápá ká wá máa lọ sínú ìbéèrè àwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan ẹ̀yin èèyàn. Why? Oh, èmi mo ti kọ̀ sí èmi ò gbàdúrà kí n tó bẹ̀rẹ̀ ètò lénìí ó yẹ kí n ti pẹ̀jẹ́ Jésù. Bínú mi ṣe dùn tó mo ṣe wọnú ètò lọ lénìí ká ní mo ti pẹ̀jẹ́ Jésù ní ẹ̀ tó bẹ́ẹ̀ sì. Èyá. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ bá mi share àwọn tó wà lórí YouTube gan tún pọ̀ jà àwọn tó wà ní Facebook lọ ẹ bá wa share ètò ẹ bá mi jù síta love like kò sí bó ṣe lè wù kó rí. Àwọn kan ní kí n sọ fún màámi kí wọ́n turn off camera kí wọ́n lo audio kò lè dàbí kí gbogbo àwọn èèyàn máa wojú mọ́mì everybody fẹ́ máa rí ojú wọn ẹ fẹ́ máa wo bó ṣe ń sọ ọ̀rọ̀. It's still the same thing o mọ́mì àti gbóhùn yín o. Ó ti gbé mute sójú. Hello, ṣé ń gbọ́ mi sìn? A gbọ́ yín mà. A ti gbọ́ yín mọ́mì. Ẹ ti ń gbọ́ mi padà. Bẹ́ẹ̀ ni mà. Okay, all right. Ṣé ń gbọ́ mi sìn? Bẹ́ẹ̀ ni mà. So, okay, so nǹkan tí à ń sọ ni pé Yorùbá ti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tọ́lọ́run dá. À ń padà jẹ́ orílẹ̀-èdè wa ni o. Kó yé wa bẹ́ẹ̀ yẹn. Nítorí náà ẹ jẹ́ ká fọkàn balẹ̀ Yorùbá ti dúró. Ibi tá a dé lénìí nìyẹn. Yorùbá ti kúrò níbi tí wọ́n fi pamọ́ sí. A ti gba kọ́kọ́rọ́, a ti gba ògo, a ti gba gbogbo nǹkan tọ́lọ́run fún wa pátápátá. So a ti dúró báyìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè bó ṣe wà nìyẹn mà. Ẹ ṣeun gan ni mo dúpẹ́ màmí ẹ ṣeun gan ni mà. Now kí wọ́n máa lọ sínú questions táwọn èèyàn ti sẹ́ndì tí wọ́n ní ká bi yín léèrè mà. Àkọ́kọ́ mọ́mí Fúnkẹ́ mi ò gbá kọ́ o. Ẹ jọ̀ọ́ mà ẹ má bínú àwọn mọ́mí mi ni ẹ ló mà. Lálà okay màá wo ẹ tó ń jẹ́ bẹ́ẹ̀ màá block ẹ sí okay màá wò sí mà okay ẹ ṣé mà. Wọ́n ní ẹranko kan wà ní orí ètò pẹ̀lú wa wọ́n ní kí n block ẹ̀ wọ́n ní làálà àwọn kọ́mẹ̀ntì dẹ̀ ti pọ̀ o báwo mo ṣe fẹ́ tètè rí kọ́mẹ̀ntì ẹ̀ bí bye. Ó bà ní kò bàjẹ́ orí yẹ àti bàbá ẹ̀ á tún sì jẹ́ kó tún sì comment ẹni bá ti gbórúkọ yẹn náà ti mọ̀ wípé kì í ṣe ìran Yorùbá ìran ẹranko ni ìran ẹranko ló ń jẹ́ lálà ọmọ ọkọ ilẹ̀ Yorùbá kan kò gbọdọ̀ jẹ́rú orúkọ yẹn màá sì rí màá máa monitor comment báyìí kí má gba mọ́mì mi ní àkókò púpọ̀ kí má dá wọn jókòó jù. Now number one question mọ́mì àwọn èèyàn kan ni wọ́n ju question yẹn sí mi wọ́n ní nípa ti passport Nàìjíríà wípé nígbà tí a bá gba ti Yorùbá nation wa tán ìjẹ́ passport Nàìjíríà tó bá ṣì ní físà lórí ìjọ máa wúlò mọ́ fún wa ní ilẹ̀ Yorùbá nation. Wọ́n ní kí n bá wọn béèrè yẹn lọ́wọ́ ìbéèrè yẹn wá láti orílẹ̀-èdè Germany ni ìbéèrè yẹn ti wá. Kò jẹ́ ìbéèrè àkọ́kọ́ mà mi ì mọ̀ bóyá kí n sọ gbogbo ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà àbí kí n máa mú wá one by one mà. Ẹ tún sọ míì ẹ sọ àwọn míì pẹ̀lú ẹ̀. God bless you ma. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní nígbà tí
a bá gbé àsíá Yorùbá nation wá sókè wípé àwọn tí wọ́n bá tún wá ṣìkọ̀ nígbà yẹn tí wọ́n bá tún ṣì ń tẹ̀lé olóṣèlú wípé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ipò wo la máa kà wọ́n sí wípé ṣé a máa yọ wọ́n kúrò ní orílẹ̀-èdè titi wa ni àbí àtúnṣìjọ máa ṣe ìyẹn jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ló wá ní agbára tí mo rí pé ó ṣe kókó lórí ọ̀rọ̀ flag wa tí a fẹ́ raise. Mo rí wípé nígbà tí ẹ grant interview lọ́dọ̀ àwọn brọ́dà mi àwọn dádì mi ní ìjẹta níjẹrẹlẹ. Actually mi ò wo gbogbo interview because I was in the hospital but mo wo díẹ̀ ńbẹ̀ mo dẹ̀ concentrate dáadáa mo gbọ́ gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ. Mo gbọ́ yín yé yékéyéké tí ẹ sọ wípé kí gbogbo ọmọ Yorùbá kí a lọ ṣe flag wa pamọ́ sílé tó bá tó àsìkò tí wọ́n máa gbé àsíá yẹn sókè kí gbogbo wa náà lè participate kóníkálukú náà lè ní titi ẹ̀ lọ́wọ́ òun nìkan tí mo gbọ́ o bóyá abẹ́rẹ́ ló dẹ̀ jẹ́ kí n gbọ́ bẹ́ẹ̀ àmọ́ ohun tí mo mọ̀ pé mo gbọ́ nìyẹn. Àmọ́ èèyàn ò rẹ̀yìn ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí mo fi ọba tó ní ilẹ̀ Yorùbá búra hospital náà mo wà lórí bẹ́ẹ̀dì ńbẹ̀ because I didn't tell anybody I was in the hospital ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí mo mọ̀ pé lára wọn máa wà lórí ètò wípé àwọn gbọ́ wípé wọ́n ní màmá fẹ́ na flag tí kò dẹ̀ rí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ mọ́mì mi mo fẹ́ kẹ́ bá wa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí dáadáa kó yé àwọn èèyàn àti àwọn tí wọ́n misunderstand yín ní ìpele yẹn mo fẹ́ kẹ́ bá mi tàn mọ́lẹ̀ yẹn sí dáadáa ẹ bá mi là á kó yé wọn yékéyéké ohun tí ẹ sọ tí èmi gbọ́ a lot of people náà gbọ́ ó yàtọ̀ sí ohun tí àwọn kan gbọ́ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí yẹn kó tó di pé màá tẹ̀síwájú nínú ìbéèrè mi. Àkọ́kọ́ lórí passport yẹn ṣe rí passport Nàìjíríà òfin Yorùbá tán bá ṣe tá a bá ṣe àpérò Yorùbá Sovereign Conference tán máa ti kọ constitution òun ló máa sọ bí ọ̀rọ̀ àjèjì ṣe máa jẹ́ òun dẹ̀ ló máa sọ bí neighboring countries gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n máa sọ nínú òfin yẹn but until ìgbà yẹn ẹni tó bá ní kẹ́lẹ́ ń pè visa lórí passport ẹ̀ the best thing fún ni pé kó transfer sí passport Yorùbá ẹ̀ tó bá ti gba passport Yorùbá kó transfer sórí passport Yorùbá because tó bá ṣì mú passport Nàìjíríà dání o ò lè mú passport mẹ́ta dání dual citizenship ni mo mọ̀. Mọ́mì. Ẹ lọ́ ṣe ń gbọ́ mi. Hello, ṣé ń gbọ́ mi? Hello? Hello? Hello, ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi? Ẹjọ́ like flagging ni ẹjọ́ torí Ọlọ́run. Okay. Ẹjọ́. Ṣé mọ́mì mi gbọ́ mi báyìí mà? Wọ́n gbọ́ yín dáadáa. Ẹ ṣeun mà, ẹ bá wa tẹ̀síwájú mà. So ṣe rí ọ̀rọ̀ passport, èèyàn ò lè mú passport mẹ́ta dání. Tó bá pọ̀ jù méjì ni, which is dual citizenship, méjì lẹ lè mú dání, passport méjì. So tó bá jẹ́ pé, ṣé ń gbọ́ mi? Mo ń gbọ́ yín mà. So tó bá jẹ́ pé èèyàn ní passport Nàìjíríà, tó bá jẹ́ ti Nàìjíríà ló fẹ́ mú dání o ò lè mú ti Yorùbá dání so tó bá mú ti Yorùbá dání àti ìlú tó wà òun ló máa jẹ́ méjì so èèyàn máa transfer nǹkan tó bá wà lórí ẹ̀ sórí ti passport Yorùbá ni o àfi tí èèyàn ò bá fẹ́ lo ti Yorùbá èèyàn ní right àti lò ó tó bá fẹ́ ṣì retain pé Nàìjíríà lòun lè dúró síbẹ̀ but tó bá jẹ́ pé Yorùbá passport Yorùbá then ó máa transfer
gbogbo nǹkan tó ní lórí passport Nàìjíríà sórí ti Yorùbá bó ṣe wà nìyẹn. Èèyàn lè decide, èèyàn yẹn lè choose kó decide nǹkan tó fẹ́. So which means pé tó bá mú passport Nàìjíríà dání tó bá fẹ́ wọlé Yorùbá ó máa lọ gba visa ni. So tó bá dẹ̀ ṣe sọ ni ó lè gba visa lẹ́nu ọ̀nà tó bá fẹ́ wọlé. So ṣẹ́rí ọ̀rọ̀ passport ìwé ìrìnnà ni kò kí ń ṣe pé wàhálà pọ̀ tó bẹ́ẹ̀ ká fi lè identify tó ń rìnrìn àjò ni. Ṣé wọ́n pè ẹ́ níbi tó ń lọ, ṣé wọ́n gbà ẹ́ níbi tó ń lọ, ìwé ìrìnnà ìwé bí identity ni. So tó bá jẹ́ pé èèyàn yẹn fẹ́ mú ti Nàìjíríà dání á gba visa wá ti wọlé Yorùbá ni. So kò kí ń ṣe ọ̀ràn yàn náà fi mú yàn lórí ọ̀rọ̀ passport. Ẹlòmíì kò nílùú ẹ̀ náà tó jẹ́ pé àìmọye tí mo mọ̀ ń lo ìbò tẹ́ pé wọn jáde nílùú wọn rí, wọn tẹ̀ jáde ní state wọn rí, wọ́n dẹ̀ ti dàgbàlagbà. So dandan kọ́ kéèyàn rìnrìn àjò. So ẹni tó bá fẹ́ rìnrìn àjò ó ti mọ̀ pé òkè ìrìn àjò tóun fẹ́ rìn ibi tóun lọ wọ́n láti mọ ìran tóun jẹ́, wọ́n dẹ̀ láti mọ ibi tóun ti wá. Nǹkan tó ń jẹ́ ìwé ìrìnnà nìyẹn ló ń ṣe ń pè ní passport, international passport. So bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. Then àwọn tó ń sọ wípé táwọn tá bá ti délẹ̀ Yorùbá pé kí ló fẹ́ ṣẹlẹ̀ sáwọn tó fẹ́ dìbò. Wọ́n máa ń láti lọ dìbò l'Ábùjá ni o. Nítorí nation ni Yorùbá, international ó máa di independent sovereign Yorùbá nation, orílẹ̀-èdè pẹ̀lú ìjọba titun, gbogbo nǹkan titun ní. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú Nàìjíríà mọ́. So why tó ṣe fẹ́ lo ìbò Nàìjíríà lórílẹ̀-èdè Yorùbá náà? Yorùbá máa dìbò tiẹ̀ lọ́tọ̀ náà, Yorùbá máa ṣòfin tiẹ̀, Yorùbá máa ṣègbésí ayé tiẹ̀. So ẹni tó bá lóun ní òun gba PVC àwọn máa láti lọ lò l'Ábùjá o. Kọ́ya tètè máa sọ fún wọn ní pé ṣe mọ̀ pé ègé Nàìjíríà ni wọ́n. So wọ́n lè bọ́ sí Nàìjíríà. Kò sí wàhálà, ṣèbó òyìnbó ló sọ orúkọ ìlú ó ní Nàìjíríà. Yorùbá dẹ̀ ni Yorùbá wà ní Yorùbá tẹ́lẹ̀. So Yorùbá dẹ̀ kúrò nǹkan tí ò ń ṣodindi lè fẹ́ sọ pé ẹ fẹ́ so pọ̀ náà. Dẹ̀ pín nǹkan tí ò sí lódindi. Pín bó ṣe wà nìyẹn, bọ́lọ̀ ń ṣe dá nìyẹn. So definitely lágbára Ọlọ́run àwa máa ti wà lórílẹ̀-èdè. Ẹni tó bá ti gba PVC tó fẹ́ dìbò Àbújá ló máa lọ o, tàbí kó lọ Kánò àbí wherever kò kàn wá. Ìyẹn ń ṣe nǹkan tó kàn wá rárá. Ẹni tó bá dúró sílẹ̀ ṣe rí nǹkan tó wà ń bẹ̀ mà ní pé orílẹ̀-èdè Yorùbá Ọlọ́run ló dá, ó dúró lójijì ni. Ṣó ti yé yín mà? So anára kan tá a fi ń jẹ́ orílẹ̀-èdè, territory wa wà ń bẹ̀. Mi ò mọ̀ kan tó ń pè ní territory ní Yorùbá, ó wà ń bẹ̀. Ilẹ̀ wa ó wà ń bẹ̀. So ṣé èèyàn yẹn fẹ́ ká kúrò lórí ilẹ̀ wa ni? Lára kan tá a dẹ̀ ń protect nìyẹn as part of your heritage. Ilẹ̀ wa wà ń bẹ̀, èdè wa wà ń bẹ̀, àṣà wa wà ń bẹ̀. So why téèyàn kan máa ń ṣe ní pé nítorí òun ti ní ìwé tóun fẹ́ fi dìbò kò lè lò lọ́dọ̀ wa, òfin wa ti yàtọ̀. Kò lè lò, ó máa lọ lò níbi tán ti fún ní ìwé ni náà. So kò sí ètò kan wa pẹ̀lú tiwọn. Ẹni tó bá ń dìbò ti mọ̀ pé definitely ó máa lọ sí Nàìjíríà ni, torí Nàìjíríà máa di foreigner sọ́dọ̀ wa. Even neighboring country náà máa jẹ́ o, but foreign country ló máa jẹ́ sí wa. Bó ṣe wà nìyẹn, bọ́lọ̀ ń ṣe dá nìyẹn, kì í ṣèyàn ló ṣe yẹn. Àwa kọ́ là ń ṣe yẹn, ètò yẹn ò sí lọ́wọ́ wa, ètò tọ́lọ́run tò fún rẹ̀ ni. Bó ṣe rí nìyẹn. Ẹni ẹlẹ́ẹ̀kẹta lórí ọ̀rọ̀ àsíá, nǹkan tí mo sọ ni pé àbúrò mi ó mú ìmọ̀ràn wá. Ó ní pé kí gbogbo wa lọ ní àsíá, ìpéjọ tí wọ́n bá declare kí gbogbo wa bọ́ síta pẹ̀lú àsíá wa. Ṣé wá rí ọ̀rọ̀ declaration àkọ́kọ́? Ọlọ́run ló ti declare wa o. Ìgbà tó ti dá wa ní Yorùbá ló ti declare wa, ó ṣe declaration fún wa. Àwọn ọ̀tá, àwọn ẹni ibi, àwọn ẹni ègbé, àwọn ẹni èpè, àwọn náà lọ gbé pamọ́. Nígbà tí Ọlọ́run dẹ̀ ti wá gbé wa jáde padà, ó ti declare wa, ọ̀run ti declare wa. Ó kọ̀ kú káwa Yorùbá ká ṣe declaration ni. Nígbà tí wọ́n bá dẹ̀ ti ṣe, kò sí wàhálà, gbogbo wa máa bọ́ta. Gbogbo agbọ́n láti fẹnu wa báyìí sọ wípé a declare ilẹ̀ Yorùbá. Ní ẹ̀ní o, mo declare ilẹ̀ Yorùbá. Kó sàn mí sówó, kó sàn mí sọ́lá, oníkálùkù máa fẹnu ẹ̀ gbàdúrà ẹ̀. Òun ni mo ṣe sọ pé ńjọ́ ta bá declare, a máa bọ́ sí ìta níbi abẹ́ sọ́mọ̀ ni, òun ṣe nínú ilé.
gbogbo ẹni tó bá wà lábẹ́ roof kó jáde kó bọ́ sábẹ́ ta ní gbogbo ibi tó bá wà lágbàáyé wọ́n bọ́ sí abẹ́ sọ́mù abẹ́ òun oníkálukú bẹ̀rẹ̀ sí gbàdúrà wípé lẹ́ni tán declare o wípé Yorùbá nation bó ṣe di declaration yẹn lẹ́ni ó sàn mí sówó ó sàn mí sọ́lá oníkálukú máa gbàdúrà so ṣáná àwọn èèyàn àwọn kan wọ́n fẹ́ gbọ́ nǹkan tán fẹ́ gbọ́ ṣe mọ̀ pé àwọn onísọkúsọ àwọn elétekéte àwọn oníranù táyé wọn ti bàjẹ́ Ọlọ́run ò fún mi ní oore ọ̀fẹ́ láti ráyè wọn Ọlọ́run ò fún mi ní oore ọ̀fẹ́ láti gbọ́ wọn Ọlọ́run ò fún mi ní oore ọ̀fẹ́ láti rí wọn sobi tọ́lọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti ṣe ní pé ilẹ̀ Yorùbá òmìnira ilẹ̀ Yorùbá ni ọ̀nà tó dẹ̀ fi wá sí ìmúṣẹ tó dẹ̀ máa ṣe ní kíákíá ní ọdún yìí ni o ṣe mọ̀ pé mo máa ń sọ léraléra pé kò sásìkò ṣe rí pé lójú wa náà tí wọ́n rìnrìn kurì mọ́ Èkó. Bẹ́ẹ̀ni lẹ́yìn èyí ni wọ́n rí èní ni màmí èní gangan. Mo ń sọ fún yín mo ń sọ fún yín pé àní àsìkò kò sí àsìkò mọ́ rárá adẹ láti dúró ni kí gbogbo ọmọ Yorùbá dúró gidi kí gbogbo ọmọ akínni wa o àyẹn dájú gbogbo ìran lágbàáyé dẹ̀ ló mọ Yorùbá o wọ́n mọ̀ wá pé wájú la wà àtìlẹ́yìn akínni wa kí gbogbo ọmọ Yorùbá dúró gidi ṣé ó ti yé yín ó ti di dandan ó máa wá sí ìmúṣẹ kò dẹ̀ pẹ́ mọ́ rárá òun ṣe pé ètí ẹ tó sọ ìsọkúsọ o tó gbé ọdún òjáde tó sọ ìsọkúsọ o kò kàn ẹni náà rárá kò tiẹ̀ kò kàn ni ètò sọ yẹn ètò òun àtàwọn òṣèlú tó ń hun jọ tí wọ́n sọ̀sọkúsọ wọ́n fẹ́ mọ̀ di abájọ ṣáni bẹ́ẹ̀ náà ni ta bá ń ṣe nǹkan wọ́n máa ní kí ló ń ṣe wọn ò fi hàn wọ́n ṣàfẹ́ mọ̀ di abájọ náà bá rí di abájọ wọ́n bẹ̀rẹ̀ sí hùwù kúhun wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀sọkúsọ ṣe bó lẹ́sán sí táwọn kan tó rí wọ́n ti dàrú jẹ́ pé wọ́n fetí wọn gbọ́ tí mo ní kí oníkàkú mú àsíá kó oníkàkú bọ́ síta kí gbogbo everybody kó má sí ajáde gbogbo wa pátá la máa ní àsíá tó oníkàkú máa má àsíá tó máa fi ṣàdúrà tiẹ̀ bó bá ṣe fẹ́ kí ìlú titun ìlú tọ́lọ́ ń gbé jáde ní tuntun fún wa tó resurrect fún wa bó bá ṣe fẹ́ kó jẹ́ fóun orílẹ̀-èdè náà which is orílẹ̀-èdè Yorùbá yìí á fẹ́nu ara ẹ̀ sọ kàgbàsíá síta kàgbàsíá sókè kì í ṣe lásán spiritual ni so kó lè kan gbogbo wa náà ni ẹ ṣáàrí bá ṣe ń gbé ní step by step mo sọ fún yín gbà kan pé èmi mo kọ̀wé káàkiri ìlú káàkiri àgbáyé ìgbà tó di next step mo ní everybody gbogbo ọmọ Yorùbá ó yẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí kọ́ so ṣe ti rí pé àgbájọwọ́ wa ni so each step tá a bá ti ń sọ a máa sọ ìgbà tó bá tún kan gbogbo wa so àgbájọwọ́ wa ni bó ṣe wà nìyẹn gbogbo wa náà látún sì máa ṣe nǹkan tó dẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ni pé gbogbo wa tá a máa ní flag yẹn tá a bá bọ́ síta a máa fi ṣe àdúrà ni flag yẹn ń ṣe decoration àmì ní flag yẹn bó ṣe jẹ́ nìyẹn àmì ní flag tí gbogbo ayé máa rí tí gbogbo ayé tí a máa tọ́run ti rí táyé náà dẹ̀ máa gbọ́ àmì ní gbogbo kínní ní ìtumọ̀ spiritually so nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn so àwọn tó bá fẹ́ gbọ́ nǹkan tó bá wọn nìkan gbọ́ nǹkan tó bá wọn anybody ní kó fẹnu ẹ̀ sọ èyí tó ṣe pàtàkì níbi tá a dé ìṣá ni pé ní kíákíá àti ń fojú wa rí nǹkan tó ń ṣe o but wọ́n ń ṣeré ni so ní kíákíá Yorùbá nation láti dúró ní kíákíá àti dúró Ọlọ́run ti dá wa but aláti pariwo ẹ̀ nǹkan tá à ń ṣe pé recognition we are reclaiming and reclaim Yorùbá nation ni àwa fẹ́ káriwo yẹn dún kí Yorùbá gbọ́ wípé à ń pè wọ́n àwa ìran òun pè wọ́n ó jáde níbi tán gbé pamọ́ sí ó jáde níbi tán tilẹ̀kùn ẹ̀mọ́ sí tó bá ti jáde ó dẹ̀ ti ń jáde ó ti jáde ètò kò pọ̀ mọ́ rárá ó ti jáde gbogbo ẹni tó bá rí sìn ẹ bẹ̀rẹ̀ sí ní rí gbogbo ẹni tó bá ní ojú ìran á bẹ̀rẹ̀ sí ní rí ó ti jáde ó ti kúrò látọ̀run ó ti sọ̀kalẹ̀ ó ti dórí ní àlàyé yìí ó ti sọ̀kalẹ̀ ètò kù mọ́ kò pẹ́ mọ́ rárá ìyẹn wá wà lọ́wọ́ Ọlọ́run ọba àlàyé tọ́rọ̀ ló ní ìgbà tàsìkò torí nǹkan tó sọ fáwa ní pé ẹ ṣáà máa múra bó ṣe sọ fún àwọn Ísírẹ́lì ó ní ẹ máa múra ẹ máa palẹ̀ mọ́ ìjọ tó yá fèrè yẹn dún o oníkálukú bọ́ síta oníkálukú bẹ̀rẹ̀ sí lọ bó ṣe rí nìyẹn ìjọ tó bá máa yá fèrè náà máa dún lágbára sí Ọlọ́run
fèrè àtọ̀dọ̀ Ọlọ́run ni o Ọlọ́run fúnra ẹ̀ máa sọ pé ní èní yìí mo yọ̀ǹda ẹgbẹ́ sọ̀kalẹ̀ lórí ilẹ̀ alààyè òun ti gbé Yorùbá kalẹ̀ sórí ìmọ́lẹ̀ òun ti gbé kalẹ̀ sínú ògo òun ti gbé kalẹ̀ sínú àánú òun ó yá láti èní lọ ó yá ó padà kó bẹ̀rẹ̀ sí jẹ́ orúkọ ẹ̀ ká bẹ̀rẹ̀ sí jẹ́ ìran ẹ̀ padà ká à ń ṣèran Nàìjíríà à ń ṣèran Fúlàní à ń ṣèran Haúsá à ń ṣèran kíran ìran Yorùbá nìkan ni wá ká bẹ̀rẹ̀ sí jẹ́ ìran wa padà láti èní lọ Ọlọ́run bá nìkan lọ́mọjọ́ yẹn o tí ọ̀kan bá sọ wípé èní ni ọ̀la ni kò sí nǹkan tó kan anybody Ọlọ́run ló mọ̀ ó lè fún àwa kan o ní òye wípé ìgbà báyìí ni yes ó lè fún àwa kan ní òye yẹn ó fún àwa kan ní ẹ̀bùn yẹn tá a dẹ̀ mọ̀ wípé Ọlọ́run ọba dáadáa ni àwọn kan dẹ̀ believe pé ìjà lóòótọ́ àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ fi kí ló ń pe force wọ́n fẹ́ fi agídí gbà nǹkan wọ́n dẹ̀ ti wà lẹ́nu ẹ̀ ó ti mọ́ wọn lára wọ́n ti jẹ wọ́n ti yó lórí nǹkan tó ń ṣe tiwọn ẹ̀yin tẹ́nìkan wọ́n fẹ́ gbà nǹkan yín àwọn máa fẹ́ dagídí náà ẹ jẹ́ ká wò lára ọmọdé méjì ọmọdé tó ń fi tọ́ ìṣeré èyí tó ní ìkan bá gbà lọ́wọ́ ẹ̀ ìyẹn bá wò póun lòun ní tọ́ ìhun náà ṣe wọn kó máa fẹ́ dìjà so ibẹ̀ yẹn ni ká ti wò ó torí ó lè fẹ́ dìjà wípé àwọn ò ní fílẹ̀ but àwọn ò ní jà èmi ń bẹ Ọlọ́run ọba kó jọ wọ́n lójú Ọlọ́run á jọ gbọ́ everybody lójú ọ̀nà àrà tọ́lọ̀ máa gbà ṣe ó máa ya ayé lẹ́nu ayé máa gbọ́ o nǹkan táyé máa fi mọ̀ orílẹ̀-èdè Yorùbá Ọlọ́run ló ní bí ọ̀nà tó fi máa ṣe ìyanu ló máa fi ṣe ní ọ̀nà àrà ni ó ń sọ ní pé èèyàn púpọ̀ máa jí ó kàn máa déédéé bá rẹ̀ kóun ti wà nílẹ̀ Yorùbá ni but Ọlọ́run ló mọ ìgbà àtàsìkò èèyàn kan kò dẹ̀ mú ìgbà àtàsìkò fọ́lọ́run láíláí wọn bá ìgbà tàdẹ̀ ti gbé orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́ Ọlọ́run ló mọ ìgbà àtàsìkò ṣùgbọ́n ìtókùn sìn àṣẹ tọ́lọ́run yẹn náà ni bó ṣe wà nìyẹn. ẹ ṣeun gan ni mà ẹ ṣeun adúpẹ́ mà tó fún àǹfààní ẹ̀yin tí ẹ béèrè àwọn ìbéèrè mo lérò pé gbogbo yín náà lẹ máa wà lórí ètò pẹ̀lú mi nítorí kò tó táìmù gan ẹ ti ń pè mí lọ́tún lósì so gbogbo yín lẹ máa ti gbọ́ báyìí ìdáhùn sí ìbéèrè yín now next question táwọn èèyàn tún wá béèrè kì í ṣe èmi ni mo béèrè ẹ ò màámi àwọn èèyàn lójú wa o wọ́n ní ìjẹ́ gbogbo bí ẹ ṣe ń ṣe iṣẹ́ lọ́tún lósì lórí ọ̀rọ̀ Yorùbá Nation ìjẹ́ gbogbo ẹ̀ ni bàbá wa Akíntóyè wà wí ẹ̀ wípé torí àwọn kan ní gbàtẹ grant interview ẹ sọ̀rọ̀ nípa bàbá kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n béèrè yẹn lọ́wọ́ mi mo ní kò sí nǹkan kan kò sí ohun tí bàbá ò mọ̀ sí ẹjọ́ ń ṣe iṣẹ́ ni àmọ́ ẹ̀yin àgbà náà lẹ wá ní ẹnu oníkàn láti ń gbọ́kàn mo wá fẹ́ kí ẹ bá mi ṣàlàyé fún gbogbo ọmọ Yorùbá ṣé àjọṣepọ̀ ẹ̀yin àti bàbá wa Professor Akíntóyè ni àbí àdáṣe titi yín nìkan ẹ bá mi ṣàlàyé fún àwọn tí wọ́n béèrè ẹ ṣé mà. ẹ̀ẹ̀kan tó wà ń bẹ̀ ni pé àwọn tó ń sọ ìsọkúsọ wọn ò ní yé má sọ ìsọkúsọ náà torí ayé wọn ti bàjẹ́ ó dẹ̀ dàbẹ́ ń kó jìnnà sí àtúnṣe kò sí nǹkan kí nǹkan ní bá ń ṣe tí bàbá ò mọ̀ ń pa ẹ̀ bàbá mọ̀ ń pa ẹ̀ dáadáa so kò sí but nítorí pé kò wá láti pé bóyá ẹgbẹ́ ṣe mọ̀ pé bàbá olórí ẹgbẹ́ kan ni wọ́n so bóyá nítorí wọ́n fi pé ẹgbẹ́ yẹn o èmi àti wọn ò jọ ṣe so wọ́n ṣe máa ń sọ ìsọkúsọ àwọn tó dẹ̀ máa ń sọ náà àwọn tó pọ̀ jù tó ń sọ ìsọkúsọ inú ẹgbẹ́ yẹn náà wà mo lè sọ gbogbo ẹni mo fi sọ ẹgbẹ́ ìlànà àwọn ni wọ́n wà nídìí ẹ̀ ẹ jẹ́ kó continue mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kó continue kò sí wàhálà kò sí ìdààmú iṣẹ́ tọ́lọ́run rán mi ni mo ń ṣe o bọ́lọ́run dẹ̀ ṣe rán mi ni mo ṣe ń jẹ ṣé ó ti yẹ yín mà bọ̀ tí pé bóyá bàbá ò mọ̀ kankan ní irọ́ ni kò sí nǹkan tí bàbá ò mọ̀ ìlànà lè má mọ̀ o ìlànà lè má mọ̀ but bàbá mọ̀ mi ò dẹ̀ ní gbé nǹkan jáde láì rán ẹ̀ pẹ̀lú olóyè mo máa rán ẹ̀ báyìí olóyè mo dẹ̀ máa rán ẹ̀ báyìí bàbá kí n tẹ kó tẹ tó di pé mo bẹ̀rẹ̀ sí ṣe màá ti bẹ̀rẹ̀ sí polongo fún bàbá pé ìgbésẹ̀ ká tún máa gbére o tá a bá wà ní ìpàdé pẹ̀lú bàbá àwa tá a jọ ń ṣe iṣẹ́ yẹn lẹ́yìn màá máa sọ fún bàbá pé ibi tá a dèrè nǹkan tá a tún fẹ́ ṣe rè nǹkan tá a tún fẹ́ ṣe rè gbogbo ẹ̀ ni máa sọ bọ̀ tó bá jẹ́ pé nítorí kò kàn wọ́n ni ò dẹ̀ ní intention àti ní nǹkan kan ṣe pẹ̀lú lànà
torí mi ò ní kankan ṣe pẹ̀lẹ́gbẹ́ mo ti sọ yẹn láti ilẹ̀ so nǹkan tó bá wù ìlànà ló lè máa sọ àwọn èèyàn tó dá wà ní ìlànà but àwọn kan tó jẹ́ pé wọ́n rò pé àwọn lè takò nǹkan lọ tó bá yà wọ́n bá gbé kí wọ́n bẹ̀rẹ̀ kọ́ kọ̀ntínú ẹ̀ káwọn ibi tó máa láàdùn wọn sí so pẹ̀lú bàbá kò sí ṣòro bọ̀ bóyá nítorí wọ́n fi pé bàbá wà nínú ẹgbẹ́ kan pé bóyá wọ́n láti wá máa fún wọn lábọ̀ ń bẹ̀ kò sí èyí tó kàn mí pẹ̀lú yẹn mi ò ní kankan ṣe pẹ̀lẹ́gbẹ́ kankan mi ò dẹ̀ ní intention àti ní kankan ṣe pẹ̀lẹ́gbẹ́ bó ṣe wà nìyẹn bọ́lọ̀ ṣe rán mi òun ni mo ṣe máa jẹ àwọn ọmọ Yorùbá lọ́lọ́run rán mi sí òun náà dẹ̀ ni mò ń jẹ́ òun ni mò ń jẹ́ mò ń sọ fún yín ní ìsìnlẹ̀ kan pé by 7 náà kọ́kọ́ mi náà aṣáàmọ̀ kan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ lómi náà ní kí ló kàn ń kò lè mi ò lè sọ bẹ́ẹ̀ tó rọ́kàn mi torí nǹkan tó ń ṣe torí ẹ̀ papọ̀ mi ò tí ì rí náà kí ló dé tó ń ṣe pa ó ní kíyà má járàlú ṣé mo ti rí pé yà ò járàlú mọ́ ni ṣé bí yà pọ̀ sí ni torí náà àlè dákẹ́ gbogbo nǹkan tó torí ẹ̀ pa wọ́n tún pa ìyàwó ẹ̀ wọ́n pa ìmọ̀ye èèyàn lọ́mọdé lágbà àti ìrì náà pé kí ìlú lè dá so lágbára Ọlọ́run a máa ṣiṣẹ́ yẹn láṣeyọrí ni pẹ̀lú bàbá kò sí ìṣòro bọ̀mí ò wá mú àwọn tí wọ́n wà láyìíká bàbá nǹkan tó bá wọn náà lè fẹnu wọn sọ ó mọ́ wọn lára dáadáa nínú ẹgbẹ́ ìlànà especially ẹni tó ń pè ní Maxwell tó ń ṣiṣẹ́ fún bàbá Maxwell tó ń ṣiṣẹ́ fún bàbá Akíntóyè ó mọ́ lára kó máa sọ ìsọkúsọ kó máa kọ ìkọkúkọ ẹlòmíì wà ní wọn bẹ̀ tó jẹ́ pé nígbà tá a bẹ̀rẹ̀ òmìnira ta rò kó dúró fún òtítọ́ àti òdodo ó wà pẹ̀lú wa o kọ́lọ́n tó fi hàn pé kò ń ṣe pé wà fún òtítọ́ àti òdodo òun náà wà ní wọn tó ń sọ̀sọkúsọ káàkiri mi ò tí ì ráyè wọn sìn tí Yorùbá bá ti dúró ìrandíran máa gbórúkọ wọn gbogbo nǹkan ṣe pátá gbogbo nǹkan tó ń kọ yẹn wọ́n kọ dáadáa sórí platform wọn wọ́n sọ dáadáa sórí platform wọn toró ìtàn wọn ni wọ́n kọ yẹn ìtàn wọn ni wọ́n kọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín mi ò tí ì ráyè wọn sì mo máa ráyè wọn ní ìkúkú gbapò lọ́wọ́ ẹnikẹ́ni mo máa ráyè wọn tí Yorùbá bá ti dúró mo ti jẹ́ṣẹ́ tọ́rọ̀ ràn mí lájẹ àjẹyè mo ti jẹ lájẹyọrí tí ìdùnnú àtayọ̀ ti wọ inú ayé gbogbo ọmọ Yorùbá gbogbo alábọ̀dé wọ̀nyí irọ́ ni wọ́n pa orí Yorùbá ò ní jẹ́ ní kò ní kàn wọ́n lọ́wọ́ gbogbo orí ilẹ̀ tó wà ní orí ilẹ̀ àlàyé tọ́lọ́ pàṣẹ dá kò ní jẹ́ tiwọn láyé bó ṣe jẹ́ nìyẹn kò sí wàhálà mà gbogbo ẹ̀ lọ déédéé mà gbogbo nǹkan lọ déédéé kò sí nǹkan tó jẹ́ ìṣòro mà. ẹ ṣeun gan ni tó gbogbo àwọn ọmọ káàárọ̀ ojíire ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí at least àwọn tá a wà pẹ̀lú mi lórí ètò ń bíbá yìí àti YouTube àti gbogbo ẹ̀ we are 2,300 tí mo sì nígbàgbọ́ pé àwọn tó tún máa wò jù bẹ́ẹ̀ lọ àwa tá a wà stand by for now we are 2,300 àti YouTube àti Lady K International àti Lady K Ìfẹ́olúwa show gbogbo wa báyìí ọ̀rọ̀ láti gbọ́ yìí o àtẹ̀yìn tí ẹ ju question ìsinmi láàrin bàbá àti màmá kò sí jà kò sí ọ̀tẹ̀ kò sí wọ́níwọ́ní kò sí kínníkínní kankan láàrin wọn o kò sí nǹkan tí màmá wa Modúpẹ́ọlá Onítìrí aya MKO tí wọ́n ṣe tí wọ́n carry bàbá along ẹ̀yin ọlọ̀tẹ̀ ẹ̀yin eléṣù ẹ̀yin ni kẹ́ lọ ṣèwé àgbéjẹmọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ wò wípé bóyá bí màmá yìí ṣe ń ṣe bóyá wọ́n wà active more than you people ẹ jọ̀ọ́ ẹ sinmi ẹ̀dọ̀ ẹ sinmi agbájá ọ̀rọ̀ tó wà ńlẹ̀ mú ọpọlọ wá kí n mú ọpọlọ wá kájọ lónìí mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin èèyàn mọ̀ wípé àfihàn ara wa jura wa lọ ẹ má bínú mi ò mọ wípé ẹni tí Ọlọ́run fi rán gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ètò ó yàtọ̀ sí mo fẹ́ fagídí ṣe èmi ti rí nínú ìrìn àjò yìí wípé Ọlọ́run fi rán Ìgbòho òòṣà owó bàbá mi tó ṣùọ̀ tó gbáàsì kọ́ lọ túbọ̀ bá mi wà pẹ̀lú wọn mo rí wípé Ọlọ́run fi rán bàbá tó yè at age of 80 plus bàbá yìí sì dúró wípé àwọn ò ní fi ìyálẹ̀ fún ìran wa mo rí wípé Ọlọ́run tún wá wò wọ́n ní àtakọ àti abo ni Ọlọ́run dá láti lè jọ máa ṣe ìwúlò fún ara wọn láti lè máa jọ rìn pọ̀ ní lọ́lọ́run tún ṣe wá gbé màmá wa Modúpẹ́ọlá Onítìrí ló tún wá gbé tì wọ́n dẹ̀ jọ ń ṣe iṣẹ́ bí Ọlọ́run ṣe fi rán wọn ni gbogbo ẹ̀yin oníwọ́n ní wọ́n pé ẹjọ́ ẹ sinmi àgbàjá
a ò fẹ́ ìṣù a ò fẹ́ ọ̀tẹ̀ a ò fẹ́ ẹ̀tanú gbogbo ẹ̀yin àgbààgbà lọ́tùn lósì tẹ́ tún wá wò pé kí ló ṣẹlẹ̀ tẹ́ throw questions sí mi bí màámi ṣe ń sọ̀rọ̀ lọ́nà ni àwọn àpapọ̀ ẹgbẹ́ àwọn èèyàn bí èèyàn àwọn ẹni iyì ẹni ẹ̀yẹ ni wọ́n tún pè mí wọlé ẹ rí pé mo receive call yẹn wípé kí n throw question yẹn sí màmá mo wá lóun náà ni mo ti jù tí wọ́n ń dáhùn lọ tí màmá dẹ̀ ti tàn mọ́lẹ̀ sí wípé àárín àwọn àti bàbá gúnrégé kò sí ohun tí àwọn bá fẹ́ ṣe táwọn ò ní sọ fún bàbá ṣùgbọ́n àwọn ò join ẹgbẹ́kẹ́gbẹ́ kankan tó bá wá jẹ́ pé torí àìdarapọ̀ mọ́ yín kẹ́ máa lu màmá lẹ́nu gbọ́rọ̀ kí n tó ń ṣiṣẹ́ fún olóṣèlú nínú yín kó lè máa gbé lọ fún olóṣèlú lẹ ṣe tútùkùtù lẹ ṣe sọ̀sọ̀kùsọ wàhálà lẹ kóra yín sí o ohun tí Ọlọ́run ti so pọ̀ ní kò sí ẹni tó lè yà wọ́n Ọlọ́run ti jọ gbé iṣẹ́ ilé bàbá àti màmá lọ́wọ́ àti òòṣà ọdẹ máa jẹ lájẹ ìyè ni ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ fi ọkàn balẹ̀ ní gbogbo ibi tẹ́ bá wà kò sógun kò síjà kò sí ọ̀tẹ̀ láàrin gbogbo àwọn màmá yìí àti bàbá kò sí kankan bí ìjà láàrin wọn òun ni wọ́n ti clear fún wa tí gbogbo wa ti gbọ́ ẹ já lọ sí next question mọ́mì mi ẹ ṣeun gan ni màámi ẹ kú jókòó ẹ jẹ́ tún kọrin fún yín lẹ́ẹ̀kan sí màmá o màmá o màmá o Olúwa dá màmá sí fún wa màmá o màmá o màmá o Olúwa dá màmá sí fún wa Ọlọ́run á túbọ̀ bá wa dá yín sí àwọn kan ti send message sórí WhatsApp mi bí wọ́n ṣe àdúrà ní ọ̀pọ̀lọpọ̀ orí mi wú omi kò máa jábọ́ lójú mi wípé Ọlọ́run mà jẹ́ kémi náà lè ṣiṣẹ́ kí n gba iyì bíi ti màmá mi onítìrí mo dúpẹ́ ọlá o nítorí kí n wọ́n ti kọ sára sí yín wọ́n wá ní pé kí n sọ fún yín wípé kẹ́ jọ̀ọ́ àwọn nílò yín gan gidi kẹ́ ṣọ́ra pẹ̀lú àwọn ìjọba location 9 mẹ́sẹ̀gì ni wọ́n sẹ́yìn sí mi ò reply wọn nítorí mo mọ̀ wípé ẹni tí Ọlọ́run ń ṣọ́ ni yín èèyàn ò lè ṣọ́ yín èèyàn ò lè mú yín ẹni tọ́lọ́run bá ti fi sí àgbàbọ ẹ̀ àṣà ayé ò lè gbé ṣùgbọ́n kí n má ṣaláì jíṣẹ́ kọ́kọ́ edike náà ló ní kó máa sẹ́ẹ̀dì question ìbéèrè gbogbo ẹ̀ sí WhatsApp kò jíṣẹ́ tó mo mọ̀ pé ó wò mí òun mo ṣe ń jíṣẹ́ fún yín now next up bí wàá lọ báyìí mọ́mì mi lákòókò púpọ̀ mà wọ́n ní flag ó ti ń pé oríṣi méjì tí àwọn èèyàn ń ṣe wọ́n ní èwo gangan ní original títí ọmọ Yorùbá nínú àwọn flag yìí ìbéèrè wá láti orílẹ̀-èdè country wo ló lo 227 yìí àti bẹ́ẹ̀ ni wọ́n ti ju question yẹn wá wọ́n ní flag ti pé oríṣi méjì wípé èwo gangan ni kí àwọn èèyàn lọ máa ṣe lọ sílé láti lè lò fi ṣe àdúrà ògo ilẹ̀ Yorùbá wọ́n ní kẹ́ sọ èyí tó jẹ́ fún wa ń bẹ̀ mà. ṣe rí ètò jẹ́ blue white green yẹn I think ètò popular jù yẹn tó ní blue tó ní white inú òun yẹn gangan òun ni flag tí àwọn èèyàn fẹ́ràn jù mo rò pé nítorí colour ni ṣe mọ̀ pé flag kejì ní red ó ní black àwọn kan sọ wípé ó fẹ́ súnmọ́ flag àwọn Biafra àwọn kan sọ pé àwọn ò like red àwọn kan ní kò ní ìtumọ̀ red yẹn ò dáa pé but blue yẹn sky white gbogbo ẹ̀ wọ́n ṣàfẹ́ colour tó sọ́tò so ètò popular jù ní ètò jẹ́ blue white one yẹn green yẹn ìyẹn ni ó máa jẹ́ ètí gbogbo èèyàn máa ta ẹni tó bá nífẹ̀ẹ́ sí ṣẹ́rí kejì yẹn ìyẹn ni àwọn kan kọ́kọ́ yà àwọn ọmọ Yorùbá tọ́lọ̀ fún lẹ́bùn òun náà kọ́kọ́ yà ìgbà tí àwọn bàbá lọ sí UNPO òun ni wọ́n submit níbẹ̀ tó ti yé yín flag yẹn náà submit níbẹ̀ but eléyìí tí gbogbo ọmọ Yorùbá ti wá nífẹ̀ẹ́ sí yìí ẹ rí i pé ọmọ Yorùbá láìkẹ́ gan so ìyẹn wá ní flag tá a máa lò ṣe wá rí yẹn a lè lò fún army a lè lò pé flag ṣe pé flag wọn ọ̀tọ̀ so mo tẹ̀tún fẹ́ fi àsìkò yìí bẹ̀ ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ àwa tá a bá ní ẹ̀bùn láti ya coat of arms ẹ bá wa yà á nítorí a máa nídẹ̀ fún gbogbo nǹkan tá a fẹ́ ṣe so flag tán kọ́kọ́ yà yẹn kò ṣe pé useless but púpọ̀ ní ọmọ Yorùbá wọn like red colour ni wọn like red wọn like black so méjèèjì náà ni flag Yorùbá so a máa lò ó bí passport aṣọ náà ni gbogbo passport yẹn kò useless
torí ọmọ Yorùbá Ọlọ́run ló fún wa ní ẹ̀bùn àwọn tọ́lọ́run dẹ̀ fún lẹ́bùn yẹn òun ló ń lò yẹn wọ́n yà á ní kò sí kankan náà tá a máa dànù in fact brother mi kan láti máa sọ fún mi pé a ṣe lo ètò mú number 2 yẹn as diplomatic passport which is a good advice so kò sí kankan tá a fẹ́ dànù nù kan tọ́lọ́run ti fún wa ká ṣe ẹni tó ya flag àkọ́kọ́ yẹn Ọlọ́run ló fún ní ẹ̀bùn ẹ̀ a ní dànù a lè lo fún ruami ipe káwọn máa fi ṣe flag army tiwọn kan fi ṣe symbol tiwọn a dẹ̀ lo blue white green yẹn àṣẹ tí gbogbo wa ta máa lò so ètò bá wọn anybody ni ọtọ́ kan abẹ́ ni pé very soon a fẹ́ kí àwọn tó ya àwọn nǹkan wọ̀nyí kan gbójú síta because a máa láti identify wọn pẹ̀lú orúkọ wọn pé àwọn náà ṣe lé àwọn náà ṣe lé Ọlọ́run ló fún wọn ní ẹ̀bùn yẹn àwọn passport náà tó bá yá a máa gbójú àwọn tó ẹni tó jẹ́ ètò wìn yẹn àti orúkọ àtọjú ẹ̀ a máa tọrọ permission lọ́wọ́ ẹ̀ kó jẹ́ ká gbójú òun síta so a máa wà nù tọ̀nà anyway but káwọn èèyàn lè mọ̀ ni so bó ṣe wà nìyẹn ìyẹn ló fẹ́ kí n fẹ́ announce kankan fún yín sísà mi ò ní fẹ́ ká pẹ́ nítorí èmi mo lè lo 5 hours kò ṣe nǹkan kan fẹ́ mi but nítorí rírẹ̀ tó rẹ̀ ọ̀tá yín a gbọ́dọ̀ abuse ẹ̀ a gbọ́dọ̀ fún yín ní ààyè kí ẹ ní energy padà Ọlọ́run ọba tó ń jẹ́ ìwòsàn ọba tó ń jẹ́ Jehovah Rapha fúnra rẹ̀ á sọ ìwòsàn kalẹ̀ sínú ayé yín Ọlọ́run ọba tó jẹ́ pé nígbà tó ń sọ fún wípé àìsàn mú ọ̀rẹ́ ẹ̀ tó sọ pé òun bọ̀ pẹ̀lú ẹ̀ náà ọ̀rẹ́ ẹ̀ kú o ṣùgbọ́n sọ pé òun ní ìyè òun ní àjíǹde ó gbé ọ̀rẹ́ ẹ̀ jáde tó bá lè gbé ìyè jáde lára ẹni tó ti kú alààyè ní ẹ̀yin ò tí kú ẹ̀dẹ̀ ní kú torí alààyè ní yín Ọlọ́run máa gbé àlàáfíà tó kó àlàáfíà sínú ayé yín kò sí nǹkan tó ń dènà àlàáfíà láyé tó máa dènà àlàáfíà yín kò dẹ̀ sí nǹkan tẹ́ dá ìrìn àyà bí nǹkan kan tọ́lọ́run dá tó ń dènà àlàáfíà tó lè dènà àlàáfíà yín ní agbára ti Ọlọ́run ìyè lẹ máa wà alààyè ní nínú àlàáfíà ara nínú àlàáfíà ẹ̀dẹ̀ máa wà lágbára Ọlọ́run ayé ò ní gbóhùn yín nǹkan kan ò ní gbóhùn yín kò ní gbà àlàáfíà yín ẹ máa yọ bí ọjọ́ ni ní agbára ti Ọlọ́run ojú ò ní tì yín láéláé ní agbára àṣẹ ti Ọlọ́run bó ṣe rí nìyẹn mo fẹ́ fi àsìkò sọ fún àwọn èèyàn wa nítorí ìgbà tá a ṣe petition ẹ rántí pé agbébà jáde wọ́n tún lọ ṣọ̀tẹ̀ àwọn tá à ń sọ yìí náà ni o wọ́n dìmọ̀ ọ̀tẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi àtúngbé wọlé kọ́lọ́n tó ṣe ìyanu ṣe mọ̀ pé ìgbà tá a tún ti announce pa fẹ́ ṣe central ID number wọ́n rò pé bóyá àwọn lè máa ṣe nǹkan tá à ní gbọ́ Ọlọ́run máa fi yé wa náà wọ́n ti wá sọ fún wa wípé lára àwọn tájọ tó jẹ́ ọmọ Yorùbá tá à ń jà fún Yorùbá nation tí wọn dúró lórí àtúntò àti òdodo tó ń ṣe àbòsí wọ́n náà ti rí lára wọn wípé wọ́n máa kó dátà ọmọ Fúlàní sínú dátà wa àwọn ọmọ Fúlàní tán ti kọ orúkọ wọn tán ti fún ní ID ọmọ Yorùbá wọ́n náà máa kó sínú ẹ̀ mo á sọ pé òkè kò sí wàhálà nǹkan tó ṣẹlẹ̀ ni pé a máa postpone ẹ̀ a máa ṣiṣẹ́ yẹn a máa ṣe tán but a máa postpone ẹ̀ ṣe nígbà tí ilẹ̀ Yorùbá tọ́lọ́run ti gbé délẹ̀ níjọ́ tọ́lọ́run mọ̀ fúnra rẹ̀ ní èní yìí tó bá máa fi di ijọ́ méje ẹ̀ sí ijọ́ mẹ́rìnlá ẹ̀ á bẹ̀rẹ̀ sí ṣe ID number yẹn by then ọmọ Yorùbá lọmọ Yorùbá o ẹ jọ̀ọ́ orí ilẹ̀ Yorùbá ilẹ̀ tó wà ní orí ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni ó ní àṣẹ láti fẹsẹ̀ lé lórí ọmọ tí ò bá ń ṣe ọmọ Yorùbá tó bá gbé ẹsẹ̀ lé lórí àfi kó dúró lórí òtítọ́ pẹ̀lú ọmọ Yorùbá tí ò bá dúró lórí òtítọ́ pẹ̀lú ọmọ Yorùbá ìṣẹ́gun gbogbo ẹnikẹ́ni tó bá dúró lórí ilẹ̀ ọmọ Yorùbá tó ń gbàbọ̀dì ó máa parun ó máa parun so kò sí pé bóyá pé a ṣẹ̀ṣẹ̀ máa ṣe wàhálà yẹn a máa postpone central ID number yẹn bọ̀ tí wọ́n máa kó àwọn ọmọ Fúlàní sínú nọ́mbà wa bí Yorùbá láyé bọ̀ ṣe pé tá a bá débẹ̀ yẹn ẹni tó bá fẹ́ ṣe ọ̀tẹ̀ òfin máa mú so bọ̀ tí ń sìn wá ṣe máa ṣe pé àwọn ṣiṣẹ́ fún Nàìjíríà àwọn ṣiṣẹ́ fún Nàìjíríà nígbà tá a bá dẹ̀ ń jẹ́ Nàìjíríà mọ́ ṣe mọ̀ kó ti di dandan kó fi mú ẹni náà so a máa postpone ẹ̀ the only thing tá a máa ṣe ni pé a máa ṣe job center yẹn a máa gbé yẹn jáde tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ a máa gbé yẹn jáde lágbára Ọlọ́run so gbogbo àwọn youth wa àwọn èèyàn wa tó ń níṣẹ́ tó fẹ́ ṣiṣẹ́ gbogbo ẹ̀ wọ́n máa fill form náà anyway nǹkan tó bá fẹ́ dẹ́n a máa bẹ̀rẹ̀ sí sọ pé àwọn nǹkan báyìí iṣẹ́ máa jáde iṣẹ́ tiẹ̀ máa pọ̀ pàápàá ibo ni o ti ṣiṣẹ́ ṣé tíṣà ló máa lóhùn sí níṣẹ́ ni tó ra ṣẹ̀ṣẹ̀ máa tún bẹ̀rẹ̀ system education ti wà ní ṣé àwọn nurse ló máa láwọn òríṣẹ́ ni torí a máa kọ́ hospital a máa kọ́ clinic a máa kọ́ oríṣiríṣi a tún máa wá pín wẹ́lẹ́wẹ́lẹ́
ọ̀tọ̀ ní hospital kidney, ọ̀tọ̀ ní hospital heart, ọ̀tọ̀ ní hospital ojú etí, ọ̀tọ̀ ní hospital. So tá ló máa lóhùn òrìṣẹ́, hospital máa wà, a tún máa kò tẹ̀ ẹ̀sẹ̀ tó fẹ́ lọ sí hospital tọ́lọ̀ ti fún alálàáfíà, but a wà ń bẹ̀ just in case. A dẹ̀ máa ní gbogbo ìgbèríko pátápátá, in fact gbogbo ibi tí oko bá wà, farmland bá wà, gbogbo ẹ̀ pátá ní clinic máa wà, gbogbo abúlé. So báwo èèyàn ṣe ní ríṣẹ́, kò dẹ̀ ní sábúlé o, a kàn ń pè lábúlé ni, a kàn máa sọ pé ká sọ pé abúlé, ọ̀rọ̀ abúlé gbogbo everybody ó máa dàbí abúlé tàwa àwọn onítìrí. Ṣẹ́rí gbogbo ilẹ̀ wa tẹ́rí ní mainland yẹn, ọkọ̀ wa ni o, abúlé la máa ń pè, dc náà pè ní abúlé onítìrí, àwa ìsàlẹ̀ kó ní ọ̀dọ̀ wa wà, abúlé ni bíbà. Ṣé ìwàyà gbogbo oníkẹ́ gbogbo ẹ̀ ṣó ń jábúlé mọ́ ni? Kò sábúlé náà. Bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe máa rí nìyẹn, kò sábúlé mọ́, torí a máa fẹ̀ gidi, a dẹ̀ máa develop ẹ̀ bọ́lọ̀ ń ṣe ní ká ṣe nínú ayọ̀ àtàlàáfíà tí ò ní ẹnikẹ́ni lára, tí ò sí ìdààmú kankan lágbára Ọlọ́run. So lágbára Ọlọ́run a máa ṣe ti job yẹn. So a fẹ́ mọ mélòó gangan náà àwọn ọmọ wa ní oníṣẹ́, a fẹ́ mọ̀. So a máa gbé fọ́ọ̀mù yẹn síta kán máa fìlẹ̀, a fẹ́ mọ mélòó ní oníṣẹ́, a fẹ́ mọ irúṣẹ́ wo ni wọ́n mọ̀, a fẹ́ mọ irúṣẹ́ wo ni wọ́n fẹ́ ṣe. Lẹ́yìn náà a fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí, ẹni tó bá jẹ́ pé kò fẹ́ ṣiṣẹ́, ó fẹ́ dáṣẹ́ sílẹ̀ ni, a fẹ́ kàn indicate irúṣẹ́ wo náà fẹ́ dá sílẹ̀. So that way a máa fún wa ní general idea irú owó tá a fẹ́ gbé jáde láti gbé yẹn kalẹ̀, tó rà máa gbówó kalẹ̀ fún pé ẹni tó bá fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ ẹ̀ láti lẹ́yìn Ọlọ́run, a máa gbówó kalẹ̀ fún yẹn. A dẹ̀ máa gbówó kalẹ̀ tó yẹ pé stimulus tó yẹ pé wọ́n máa kọ́kọ́ fún aráàlú lówó ná pé kẹ́tì ẹ̀ lọ́nà. So à ń láti mọ gbogbo nǹkan yẹn. A fẹ́ mọ mélòó náà àwọn ọmọ wa ní oníṣẹ́, mélòó ni a fẹ́ mọ̀, mélòó ló fẹ́ ṣiṣẹ́, a fẹ́ mọ̀, mélòó ló fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀, a fẹ́ mọ̀, mélòó ló jẹ́ pé iṣẹ́ tó fẹ́ ṣe aṣẹ̀ṣẹ̀ tó máa rán ní school pápápá ni o, kò sí school torí ọmọ Yorùbá orí wa pé gidi, kò sí school ìranù kankan, a máa rán school pápápá tó máa lọ tó dẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́. So gbogbo nǹkan yẹn la fẹ́ mọ̀, ó dẹ̀ láti bẹ̀rẹ̀ nítorí tá a bá ti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo àwọn youth wa láti ríṣẹ́, láti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́, wọ́n wà engage, tó rọ́wọ́ tí ò ṣe kinní kan lè ṣùn yálò. So ní kíákíá ẹ ṣe mà, so gbogbo kíákíá yẹn, so a máa bẹ̀rẹ̀ yẹn, a máa ṣe yẹn, bọ̀ tí pé ti nọ́mbà yẹn irọ́. Ṣé mọ̀ pé mo dẹ̀ sọ pé tí ò bá ní nọ́mbà kò ní gba passport. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní nǹkan kan tá a máa fi sínú form, tá a máa fi yọ identity pé Yorùbá nìyí. So a máa jẹ́ kí passport yẹn kàn gbà, bọ̀ kó tó expire, tó bá máa expire tẹ́ bá fẹ́ renew ẹ̀, a máa ṣe àwọn nǹkan kan láti mọ̀ pé Yorùbá nìyí. Ẹni tí ò bá ń ṣe Yorùbá tó bá gba passport Yorùbá ó máa lọ sẹ́wọ̀n o, òfin máa ti mú, ó máa lẹ́wọ̀n, ó máa lẹ́wọ̀n. Ẹni tí ò bá ń ṣe ọmọ Yorùbá tá a bá rí passport Yorùbá lọ́wọ́ ó máa lọ sẹ́wọ̀n. But a máa try, a máa ti ṣe form ti passport yẹn débi pé ó ṣòro díẹ̀ kẹ́ni tí ò ń ṣe Yorùbá kó gbà, but ẹni tí ò bá ń ṣe Yorùbá tó bá gbà, by the time tó bá lóun fẹ́ renew ẹ̀, tó fẹ́ gbà míì, àwọn nǹkan kan wà, ìgbésẹ̀ wà tí technology gbé jáde tá a máa lò, tá a fi máa mọ̀ pé ṣé Yorùbá ni àbí Yorùbá kọ́. Àwọn ìgbésẹ̀ kan dẹ̀ wà táyé pé by then a ti máa mọ à ń ṣe nísìn èdè, ahọ́n wa, ìran, gbogbo ẹ̀ oríṣiríṣi àwọn kan tí ń kojọ, àwọn kan tí ń ṣe yẹn. So a máa mọ ọ̀ràn tó ní kálukú tó wa, toró ní nǹkan tá a máa fi sínú ẹ̀ láti sọ pé ìran mi lélẹ̀, ìdílé mi lélẹ̀, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa wà ń bẹ̀. So lágbára Ọlọ́run ẹni tó bá fẹ́ gba passport lè gbà without the number, but nígbà tí nọ́mbà bá jáde ó máa tally pẹ̀lú gbogbo nǹkan tó wà nílẹ̀ lágbára Ọlọ́run. Bó ṣe rí nìyẹn mà. Ẹ ṣeun gan ni a dúpẹ́ mà. tó màámi, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n tún ti sẹ́ndì prayer ránṣẹ́ sórí fóònù mi fún yín. Mo dẹ̀ nígbàgbọ́ wípé bí wọ́n ṣe sọ yẹn ọ̀run ti fàṣẹ sí. In fact tí bá ní kí n mọ̀ sẹ́ǹdẹ̀ sí yín bọ́ ṣe ń sẹ́ǹdẹ̀ fóònù yẹn á kú àkúfàyà. Now àyàn kan wá tún wá béèrè kan, wọ́n ní nípa ti owó níná wa wípé ibo ni ìgbésẹ̀ owó níná wa dé, àti pé ó máa tó àwọn ìpele wo tá a máa bá ìrìn àjò yìí dé kó tó lè di wípé owó wa yẹn máa jẹ́ níná. Ẹ̀yin lọ ní kí n bi léèrè, ká lè mi lọ bi léèrè ni màá mọ òkè máa dá wọn lóṣù. Ní agbára Ọlọ́run a ti ń rí àwọn ọmọ Yorùbá tó ń fi ìmọ̀ràn ránṣẹ́. Ìkankan dẹ̀ kọ́mọ̀ nínú orúkọ tó ń sọ, òun ni Dua àti Yoruba or something like that. Àwọn èèyàn púpọ̀
wọn ò mọra wọn o but wọ́n forúkọ yẹn ránṣẹ́ so ọmọ Yorùbá náà ló máa sọ owó wọn lórúkọ tá a bá rí i pé orúkọ yẹn common then a adopt orúkọ yẹn ṣe rí ní towó owó yẹn ṣe pàtàkì bọ́ ẹ má wọ́ọ̀rì nípa ẹ̀ tó ti yẹ yín mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ìyanu ti ṣẹlẹ̀ ẹ fọkàn balẹ̀ mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan tá a need láti fi dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè láti gbé ìgbé ayé tó dáa bọ́lọ̀ ń ṣe fi ń hàn wá bó ṣe fi ń tọ́ wa sọ́nà gbogbo ẹ̀ lọ́lọ́run bá wa ṣe Ọlọ́run ló ń ṣe kì í ṣàwa so kò sí wàhálà ìyanu ti ṣẹlẹ̀ gbogbo bó ṣe jẹ́ nìyẹn mà. Mọ́mì mi mo rí ìbéèrè kan bíbá ìbéèrè yẹn wá láti UK ẹni yẹn ní pé kí ni opinion àwọn ọmọ bàbá mi olóògbé MKO Abíọ́lá lórí ìrìn àjò Yorùbá nation yìí pé kí ni opinion wọn. Àkọ́kọ́ náà mo máa ń sọ gbogbo ìgbà má dẹ̀ tuntun sọ́nsìn mi ò ń sọ̀rọ̀ ìdílé mi níta láíláí privacy nìyẹn láyéláyé mi ò ń sọ̀rọ̀ ìdílé mi níta kò sí nǹkan tẹ́ lè sọ mi ò ní sọ̀rọ̀ ìdílé mi níta the only thing tẹ́ lè gbọ́ tí mo lè sọ nípa ìdílé mi ni ètò common which is wọ́n pa ọkọ mi wọ́n dẹ̀ pa ìyálé mi but kọjá jù bẹ́ẹ̀ lọ ẹ̀ lè gbọ́ nǹkan kan mi ò ń sọ̀rọ̀ ìdílé mi níta o family mi nìyẹn. Ẹ ṣé gan ni ẹni tó sẹ́ndì náà ìbéèrè yẹn àwọn náà máa gbọ́ báyìí nọ́mbà àwọn bẹ̀rẹ̀ láti +444 ó parí sí 333 wọ́n á ti gbọ́ nǹkan tí ẹ sọ èmi gan mo like privacy á jẹ́ pé mo fi jọ ẹ̀yin mọ́mì mi nìyẹn bí mo ṣe wà ọ gbọ́ pé Lady K bímọ ni wọn ò mọyì ọmọ tí mo bí kò sẹ́ni tó máa lóun mọ fọ́tò ọmọ mi àbó òun mọ fọ́tò ọkọ mo keep gbogbo ẹ̀ secret ni so á jẹ́ pé ẹ̀yin ìyá mi ni mo fi jọ ẹ ṣeun gan ẹni yẹn náà sọ wípé thank you very much ma I really appreciate that wọ́n ti reply ọtí náà làwọn dúpẹ́ lọ́wọ́ yín tó mọ́mì mi ẹ ṣeun gan ni kẹ́yìn ìbéèrè pọ̀ mí báyìí táwọn èèyàn ti jù ránṣẹ́ tí bá ní kí n tẹ̀síwájú ilẹ̀ aṣú ilẹ̀ á mọ́ ṣùgbọ́n a máa sọ gbogbo ẹ̀ di ìjọ mi ìjọ re. lágbára Ọlọ́run tí ara yín bá ti yá dáadáa tẹ bá ti strong dáadáa ẹ sọ fún mi ní agbára Ọlọ́run tó bá jọ́sẹ̀ tó ń bọ̀ ni ọ̀sẹ̀ méjì sísìn ni tẹ bá ti strong dáadáa ẹ jẹ́ kí n gbọ́ ní ọjọ́ tẹ bá ti sọ ìjọ yẹn gangan la máa tún ṣe program mi ní agbára Ọlọ́run ní àṣẹ tí Ọlọ́run. ẹ ṣeun gọba náà mọ́mì mi wá jẹ́ ká fi eléyìí ká apá ètò ńlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń gọ́ wọlé bóyá bí iṣẹ́ ni èyà èmi rí tótà ìwàtà wà ń bí tẹ́lẹ̀ níbí báyìí kì í ṣe everybody ló lè rí àwọn tó wà ní YouTube wọn lè mọ̀ ya àwọn tó wà ní Facebook kì í ní Facebook kejì mi ni mo rí gbogbo ẹ̀ ń bí pé ṣe lákọ̀ ń pọ̀ sí ni gbogbo èèyàn ló fẹ́ gbóhùn mọ́mì mi tó mọ́mì mi ẹ jẹ́ ká fi eléyìí ká fi kápá ètò tèmi nílẹ̀ ìbéèrè yìí ó wá láti ọ̀dọ̀ èmi fúnra mi ìbéèrè náà wá ní wípé nípa ti àwọn account tó wà ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń pè mí láti orílẹ̀-èdè location 9 tí wọ́n fẹ́ fi owó sí ṣùgbọ́n tí wọn ò ní àǹfààní àti ṣe owó yẹn sí àwọn account òkè òkun tó wà ńlẹ̀ ẹ jọ̀ọ́ mà ìjẹ́ solution wà tí àwọn èèyàn lè gbà láti location 9 bí láti lè bá wa fi owó sí nítorí ohun tó wà ńlẹ̀ a nídìí owó fún ìdáàbòbò àwọn èèyàn wa lọ́pọ̀ yanturu ni púpọ̀ ni wọn kẹ̀dẹ̀ ní wọn mọ̀ nípa PayPal wọn mọ̀ nípa GoFundMe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jọ̀ọ́ mà ṣé ẹ ti bá wa gbé ìgbésẹ̀ lórí bí àwọn tó wà nílé náà bí wọ́n ṣe lè máa bu ọwọ́ lu àpò ìdáàbòbò yìí mà ẹ jọ̀ọ́ tí ìgbésẹ̀ bá wà tẹ́ bá ti bá wa gbé ẹ bá wa jẹ́ kó yé gbogbo àwọn ọmọ Yorùbá àti gbogbo àwọn tí wọ́n ń pè mí fún ìbéèrè bẹ́ẹ̀ ẹ ṣé mà. ẹ ṣé àdúpẹ́ ṣe rí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ààbò which is security mi ò lè sọ much ń pẹ́ bàbá wa bámbàm àwọn ni wọ́n lè sọ ń pa ẹ̀ lóòótọ́ ìmùlẹ̀ mi ni wọ́n jẹ́ ṣùgbọ́n tó bá ti ń di pé àwọn kan tó wà complicated èmi ò ń dá sí torí bí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé nǹkan tọ́lọ́run bá rán mi one face mo respect oníkálukú mo mọ̀ pé nǹkan tọ́lọ́run gbélé àwọn lọ́wọ́ nìyẹn Ọlọ́run ló gbé fún wọn mi ò dẹ̀ ń yọjú sí nǹkan tí wọn ò pè mí sí mo dẹ̀ mọ̀ ìtọ́lọ́run ní kèmí ṣe so mo máa ń bá bàbá wa sọ̀rọ̀ dáadáa pé mò ń gbégbèsè yìí mò ń ṣe báyìí mo fi ń yé wọn dáadáa gbogbo àwọn bàbá wa ni mo fi ń yé dáadáa
ìpàdé mi wà lóòótọ́ bàbá Adéníran ìlànà ni wọ́n àjọ máa ṣèpàdé yẹn mi ò ní ọ̀kan ṣe pẹ̀lú ẹgbẹ́ kankan kò sí ètò kàn mí so àwọn tó yẹ kí n sọ fún mo sọ fún wọn ó dẹ̀ ń yé wọn so nípa ọ̀rọ̀ security ẹ ti mọ̀ pé àwọn ni Ọlọ́run yọ̀ǹda fún tó dẹ̀ ti ṣe àṣeyọrí fún wọn tí ò dẹ̀ ní sí wàhálà tí ò ní sí dààmú lágbára Ọlọ́run so Ọlọ́run dẹ̀ ti gbé wọn ní adé ògo yẹn ó ti gbé fún wọn lágbára Ọlọ́run kò sí wàhálà so nǹkan tí mo kàn lè sọ nípa ẹ̀ ni pé àwọn èèyàn wa kàn bá dá owó dáadáa láti lo òyìnbó sí àwọn àkáǹtì yẹn àwọn tó jẹ́ ti Yorùbá land ń bíbáyìí tó wù wọ́n láti fi owó sí a fẹ́ pé kó jẹ́ ìdààmú fún wọn ni kì í ṣe pé a lè ṣí ṣùgbọ́n ọmọọṣẹ́ táwọn ẹni ibi yìí ń ṣe wọ́n máa stress ta ló fowó sí èèlò ló wà ń bẹ̀ gbogbo oríṣiríṣi nǹkan burúkú náà máa ṣe a dẹ̀ fẹ́ wàhálà fẹ́nikẹ́ni ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún wọn ni pé láìpẹ́ wọ́n máa need tá a bá pè wọ́n pé a need nǹkan báyìí wọ́n á lè dá owó yẹn fún Yorùbá land ṣó ti yé yín mà láìpẹ́ àwọn nǹkan kan máa yọjú àwọn nǹkan kan máa yọjú tó yẹ pé orí ilẹ̀ Yorùbá yìí la máa ti lò so ọ̀tá kan ní láti sọ fún wọn ní pé ibi báyìí ẹ lọ sanwó fún wọn bẹ̀ so ẹni tó bá ní lọ́kàn pé òun fẹ́ ṣe àánú fáwọn ọmọ Yorùbá tí òun ṣe tó fẹ́ máa sin règùn lé wa lórí o àbẹ tó máa nítorí òun fún wa lówó òun máa gba gbogbo kò lọ́wọ́ àwọn tó fẹ́ ṣepò àbọ̀ òun fẹ́ gba àga lọ́wọ́ gbogbo àwọn tó fẹ́ jókòó o iṣẹ́ tó fẹ́ sí règùn lé wa lórí ẹ̀ńtọ́ Ọlọ́run rán tó dẹ̀ mọ̀ pé Ọlọ́run rán òun tó dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa san dáadáa fóun òun ni kó wá so tó bá ti yọjú àdẹ sọ fún wọn pé ibi báyìí ẹ bá wa náà owó yẹn síbẹ̀ tó dẹ̀ máa ní receipt tá dẹ̀ máa fi ọmọ Yorùbá tó bá yá ká ti wà ní ìjọba tiwa àwa fi yé gbogbo ọmọ Yorùbá pé àwọn èèyàn báyìí ní orílẹ̀ Yorùbá land àwọn náà ṣèrànlọ́wọ́ o nǹkan tán ṣe so bó ṣe wà nìyẹn so tán bá fẹ́ ṣe kọ́kàn sí wa lórí info òmìnira Yorùbá 2022.org wọ́n sọ fún wa pé àwọn ní willingness láti fi owó sílẹ̀ nílẹ̀ Yorùbá land so tó bá tó àsìkò yẹn a máa pè wọ́n ó ní àwọn kankan láìpẹ́ ká máa ṣe ní Yorùbá land jẹ́ pé a máa need ìpè kan ṣe fún wa so lágbára Ọlọ́run mo tún fẹ́ fi àsìkò yìí sísítà mi ẹ fọkàn balẹ̀ aburú ò ní ṣe yín o ọwọ́ ọbí ọwọ́ ọ̀tá ò ní báyìí láíláí lágbára Ọlọ́run so ẹ jọ̀ọ́ ẹ tọ́jú ara yín dáadáa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run torí a nídìí yín gan a dẹ̀ fẹ́ kí gbogbo ìran Yorùbá lápapọ̀ kan wá rí yín ká rí yín face to face gan ká lè hug yín dáadáa lágbára Ọlọ́run kò ní sábúrú lágbára ẹ̀jẹ̀ Jésù lórúkọ Jésù so ẹ jọ̀ọ́ gbogbo àwọn Yorùbá lẹ́tà tí mo ní ká kọ àtàwọn tó ń send email ẹ jẹ́ ká ṣe o ẹ bá wa kọ lẹ́tà sí President Buhari gan ẹ fi lẹ́tà ṣe léṣe kẹsẹ̀ máa mì mo rò pé lẹ́tà yẹn ti ń dọ́dọ̀ wọn náà ni wọ́n ṣe wá fi fọ́tò Fúlàní sẹ́kùn bíi ti báwo níbo la ti rí yẹn níbo ó mà ṣe o ìyàwó ọmọ Èkó tiẹ̀ wá rí nǹkan ṣá kò sí wàhálà eré la máa rí nítorí náà ẹ jọ̀ọ́ ẹ bá wa kọ lẹ́tà yẹn gan-an gbogbo òlú káàkiri ẹ máa bá wa kọ àwọn òlú kan mò ń gbọ́ o ẹ tí ì fi bẹ́ẹ̀ kọ́ o ọmọ Yorùbá dẹ̀ wà ń bẹ̀ ẹ má sọ pé ẹ bóyá ẹ níwèé àbẹ níwèé ìyẹn kọ́ ẹ kúkú kọ orúkọ yín sí ẹ tó bá fẹ́ ó lè kọ orúkọ yín sí ẹ tó bá fẹ́ ẹ kẹṣẹ́ àti méèlì ẹ ní recognize Yorùbá nìyà òun ni à ń reclaim Yorùbá nationhood ni à ń reclaim ẹ níbi tó ń gbé pamọ́ sí kó lè jáde òkìkí ẹ yẹn kó padà síta ni kó gbọ́ yẹn kó gbú ya káwọn èèyàn máa gbọ́ because now tẹ́ bá gbọ́ àbúrò mi ó ń sọ fún mi ó ní pé ibi tó ń wà nílùú tó ń wà èèyàn kan bẹ̀rẹ̀ lóhùn pé ibo lòun ti wá ní Europe ó ní Yorùbá land Yorùbá nation ó ní kí ló ń jẹ́ Yorùbá nation ó lọ ní ìlú ni o ìlú rẹ̀ wà ní West Africa ó fara pẹ́ Republic of Benin ó ní torí òun tẹ̀ fẹ́ pé Nàìjíríà rárá ó ní òun kàn sọ pé ó wà ní West Africa ni so àwọn ọmọ Yorùbá gbogbo ibi tá a bá wà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa pe ira wa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa announce ẹ̀ ó nítumọ̀ o ẹ má jà fojú du ìtumọ̀ ẹ̀ o ó nítumọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí sọ pé ọmọ Yorùbá ni wá I'm from Yorùbá nation I'm from Yorùbá nation ẹ jẹ́ ká máa sọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa repeat ẹ̀ pé Yorùbá nation mo ti wá ó nítumọ̀ ní nǹkan tí yẹn náà ń ṣe ẹ jẹ́ ká kọ lẹ́tà yẹn káàkiri ẹ dẹ̀ má jẹ́ ká dákẹ́ àdúrà ẹ jẹ́ á máa gba àdúrà àwọn ará bíi ìyá ara tí ń ni wọ́n burúkú ó ti ní wọ́n
ara ni wọ́n burúkú ní oríṣiríṣi ète oríṣiríṣi rọ́ àwọn tó dẹ̀ tún gbà sáàrin Yorùbá nation náà tó ń jíṣẹ́ kíṣẹ́ fún wọn wà bẹ́ẹ̀ bọ̀ kò sí nǹkan tó lè ṣe o pẹ̀lú láti lẹ́yìn Ọlọ́run àjẹ́ ìdè níṣẹ́ tà ń ṣe yìí Ọlọ́run ti tì wá lẹ́yìn ṣẹ́rí mà ibi tá a dé ní èní yìí mà kò sí lọ kábọ̀ mọ́ ń bẹ Yorùbá ti dúró. ẹni tó bá fẹ́ parọ́ fún rẹ̀ lókù tó bá ń tan rẹ̀ jẹ ó ní right àti tan rẹ̀ jẹ ó ní right Yorùbá ti dúró nǹkan tó kù tí ò tí dúró tẹ́ pé kéèyàn sọ pé òun ṣiṣẹ́ lé lórí òun ní ìjọba kan dẹ̀ pronounce ẹ̀ wípé àdìtẹ̀ Yorùbá nation lẹ́nu tó ti yẹ yín so kò ń ṣe pé bóyá aṣẹ̀ṣẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ sọ pé bóyá kò sí bóyá o Ọlọ́run ti ṣe àtìlẹ́yìn yẹn Ọlọ́run ti ṣe yanu o so gbogbo ọjọ́ tọ́lọ́run bá sọ pé ní èní ni so ìjọ yẹn ó ti mọ̀ pé déédéé àsìkò yẹn ó yá ebi bàbá bá ń sùn wá jí ni wáyé pé bàbá kí tó yìí ń sùn wá jí bàbá pé bàbá ó yá dìde lọ jíṣẹ́ yẹn tó bá jẹ́ pé olóyè ń sùn ni wọ́n máa jí olóyè ipò yá lọ ṣiṣẹ́ ẹ lọ pariwo fàgbáyé àti bàbá Akíntóyè o àti bàbá Adéníran o àti olóyè Ìgbòho àti èmi o àti ẹ̀yin lédìké o àti gbogbo wa pátá tàdúró lótìtọ́ àti lódodo wọ́n máa jí wa nípò yá ká wá lọ gbọ́ ìpè táwa náà bá dẹ̀ ti gbọ́ wọ́n ti announce pé I declare gbogbo àná àyà mú flag gba abẹ́rẹ́ sí ṣàdúrà abẹ́rẹ́ sí sọ̀kan tá a fẹ́ kọ́lọ̀ ń ṣe fún wa ní dáadáa ló bá tán kò jù bẹ́ẹ̀ lọ so bó ṣe wà nìyẹn kò ń ṣe pé bóyá Ọlọ́run gbogbo iṣẹ́ tọ́lọ́run rán wa ó ti bá wa jẹ náà káwa tó jíṣẹ́ fọ́lọ́run Ọlọ́run náà ló rán wa ló ń bá wa jẹ àjẹyè ni o kò sí stopping kò sí dúró ìkọ̀kan tó kù mo sọ fún yín sẹ́mà mo sọ fún yín lọ́wọ́lọ́wọ́ yìí mo dẹ̀ ń sọ fún gbogbo ọmọ Yorùbá nǹkan ẹyọ kan tó kù péré òun ni pé kí wọ́n lanu kan sọ pé ní èní Yorùbá nation dúró kò dẹ̀ sí nǹkan tó fà á tó dàbẹ́ ni pé bóyá arọra ń ṣe slow arọra kò sí slow nú ẹ o gbogbo àwọn tó ń bínú tó ń sọ pé ẹ declare ẹ̀rù ò bà wá o ẹ̀rù ò bà wá láyé àwọn kan tó ń sọ̀sọ̀ kú sọ wọn ò palẹ̀ mọ́ ṣáà fẹ́ palẹ̀ mọ́ nígbà láyé fẹ́ palẹ̀ mọ́ èèyàn palẹ̀ mọ́ orúkọ bẹ́ẹ̀ yẹn Ọlọ́run la fi ṣáájú Ọlọ́run la fi ṣe alpha tó mega Ọlọ́run ló máa bá wa ṣe kì í ṣàwọn la máa ṣe fúnra wa ẹ̀rù ò bà wá kì í ṣe pé bóyá nítorí àwọn kan tó ń sọ̀sọ̀ kú sọ bóyá àyà wọn ń já àyà wọn ta ló ń já àyàwó ò já o ẹ̀rù ò bà wá rárá a ti rẹ́dì àwọn kankan la kàn ń dúró ṣe dára kan tàdé tún dúró wò díẹ̀ àwọn èèyàn wa tó wà lókè ọya yìí oúnjẹ wa lógún gan tó rà mọ àwọn ẹran yẹn ẹranko ni wọ́n àwọn èèyàn wa tó wà bẹ́ẹ̀ ni kò sí wàhálà níbi tàdé wa àjagun ṣùgbọ́n tán bá ní pé nítorí nǹkan tiwa tọ́lọ̀ ń fún wa àwọn fẹ́ dojú ìjà kọ wa àwọn dojú ìjà kọ ogun ọ̀run máa bì wọ́n wó èyí tí wọ́n rí gan máa bá wọn jà ilẹ̀ máa dìde ó máa bá wọn jà afẹ́fẹ́ máa bá wọn jà gbogbo kan náà máa bá wọn jà lórí ilẹ̀ wa lọ sórí orílẹ̀ ẹlòmínà tó ká gbogbo àwọn tó ń sọ̀sọ́ kú sọ pé bóyá ayáwá ò dá o tó bá jẹ́ pé ká announce ni mo lè sòótọ́ fún yín tó bá jẹ́ pé ká announce mo fẹ́ sọ fún yín pé nígbà tá a ti ṣe declaration yẹn òun gbogbo ni bàbá Akíntóyè ti fẹ́ announce òótọ́ ni mo sọ fún yẹn lọ bí wọ́n léèrè èmi ni mo sọ fún bàbá yìí pé bàbá ẹ má yìí tí announce o kó má lọ dàbí announcement ọkọ mi ṣe ti declaration tọkọ mi ṣe tó jẹ́ pé kò sí ìpalẹ̀mọ́ tó tó lẹ̀ o ẹ jẹ́ ká palẹ̀mọ́ dáadáa sà tó bá jẹ́ pé ká ṣe declaration ni mo fẹ́ sọ fún yín ní èní yìí kí gbogbo ọmọ Yorùbá máa gbọ́ mi bàbá Akíntóyè ti fẹ́ announce wípé Yorùbá nation dúró o bàbá Akíntóyè ti fẹ́ sọ èmi ni mo sọ fún àwọn bàbá pé bàbá ẹ má jẹ́ ṣe mistake tọkọ mi ṣe o ẹ jẹ́ kò ń ṣe pẹ́rù ìjayà àbí nǹkan kan ẹ jẹ́ ká ṣe àwọn ètò kan ká dẹ̀ gbé àwọn ìgbésẹ̀ kan ó tọ́ kò sí nǹkan kan tó yẹ pé bóyá ó dá wa dúró tó bá jẹ́ ti pé ká náà ká dẹ̀ sọ pé ó yá nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ ó yá ẹ jẹ́ máa wò ó ẹ jẹ́ kó ṣẹlẹ̀ alọ́lọ́run lẹ́yìn ẹ̀rọ bà wá wọ́n kó bọ̀ kan wọ́n kó kinní kan sínú gbó wọ́n ṣe kinní kan kí ló kà wá pẹ̀lú ṣì kí ló kà wá pẹ̀lú rádaràda wọn tó kọ́kọ́ wá jọra ìjẹgbà fún mi mo ṣe sọ fún yẹn ṣẹ́rí gbogbo tó ń ṣe rádaràda yẹn wọn ò bí wọn dá ẹjọ́ dójú ẹ̀ àwọn òjagun àdẹ̀pẹ́ ogun gbogbo àgbáyé là ń sọ fún peacefully là ń sọ fún wọn à ń sọ fún President Buhari peacefully ni
nítorí à kì í ṣe ìkọ̀kan náà gbogbo ayé dẹ̀ ló mọ̀ pé à kì í ṣe ìkọ̀kan náà àwọn alábòsí British Empire àwọn náà ṣe ó dẹ̀ ti tó àsìkò àwọn Yorùbá ká padà sórílẹ̀-èdè wa bàbá ti fẹ́ announce o tó gba àwọn tó sọ pé kí ló dé wọn announce bàbá ti fẹ́ announce mo sọ fún yín gbogbo ẹni mo fi sọ èmi ni mo sọ fún wọn pé ẹ má jà ṣe mistake tẹ́ ń ké ṣe ẹ ní sùúrù sà ẹ jẹ́ ká gbé àwọn ìgbésẹ̀ kan tá a bá ti gbé àwọn ìgbésẹ̀ kan tá a bá ti ṣe ó ti yá gbogbo ìgbà tó bá ya yín gbà yẹn so nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn so lágbára Ọlọ́run. Kí sáré jíṣẹ́ dádì mi kan láti ìlú Amẹ́ríkà àwọn dádì mi yìí wọ́n pẹ̀lú àwọn tí wọ́n ṣe iṣẹ́ takuntakun pẹ̀lú yín èmi á máa sọ wípé àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ takuntakun tí wọn ò gbójú síta yàtọ̀ sí àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ara wọn ni àwọn ni wọ́n pè mí wọ́n ní kí n bá wọn kí màmá wọ́n ní kí n kí yín ní towó tọmọ ti yìí tẹ̀ yẹ wípé kí n sọ fún yín wípé kẹ́ ṣáà máa dán sí Jésù lọ́rùn wípé gbogbo ọmọ Yorùbá ni wọ́n kó yín jẹ rọ́ṣirọ́ṣì ọwọ́ abẹ́ iṣẹ́ wọn o ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ̀yin yẹn èèyàn kan náà tún wá béèrè kan mọ́mì mi ẹ̀ ní bínú ni ṣe rí tí ó bá ṣe gbà náà la ṣe máa ṣe òótọ́ ó rẹ bọ́dì ni ṣùgbọ́n mo ti volunteer ara mi láti ṣiṣẹ́ fún ìran mi so ìgbà tí n bá ní kẹ jòkó tì wá dà question pọ̀ gan ẹ jọ̀ọ́ mà torí Ọlọ́run ìyá mi ẹ jẹ́ ká ṣe èèyàn kan ní pé kí n bi yín léèrè wípé kí ni pílánì tí wọ́n ní fún àwọn disable lórílẹ̀-èdè Yorùbá nation nígbà tó bá délẹ̀ tán pé ìjẹ́ pílánì wà fún wọn àbí kò sí ìbéèrè yẹn wá láti òkè òkun +43 ní ìmọ̀ kọ́ńtì tó ń lò ní ìbéèrè yẹn ti wá wọ́n wò wá báyìí. ẹ jọ̀ọ́ ilẹ̀ Yorùbá la pè ṣó ti yé yín sìn ṣe rí gbogbo nǹkan tọ́lọ́run dá ló ṣe dáadáa fún ló fi ògo sí lára nítorí èèyàn jẹ́ physically challenged kò mí pé kò sí ògo Ọlọ́run ayé ẹ̀ kò sí ògo Ọlọ́run nínú nǹkan tó ń ṣe àwọn ìlú rádaràda Nàìjíríà ni ò mọyì physically challenged àwa Yorùbá gbogbo ọ̀nà pátá mo sọ fún yín mà gbogbo ọ̀nà pátá la máa fi ṣe ìtótó àti tó yẹ lórí physically challenged ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ a máa jẹ́ kó wà ní ìrọ̀rùn fún irú mọ́tò tó máa lò a máa ṣe yẹn lọ́tọ̀ gbogbo iléeṣẹ́ pátá tó jẹ́ iléeṣẹ́ Yorùbá pátá ló máa wà pé ó wà physically challenge accessible tẹ́ pé tán bá fẹ́ wọ́n fẹ́ park ní o wọ́n fẹ́ gun step ní wọ́n fẹ́ ṣe lift tán máa wà bathroom tí wọ́n ọ̀nà tán máa gbà ram gbogbo àbọ̀ ìlà máa ṣe náà tá a bá kọ́ ilé gan a máa kọ́lé tiwọn lọ́tọ̀ tó jẹ́ pé tán bá wà nù ilé yẹn wọ́n lè easily access gbogbo nǹkan tán bá fẹ́ accessibility máa wà fún wọn kò ní sí ìnira kankan kò ní sí ìṣòro fún wọn gbogbo nǹkan tó wù wọ́n ṣe dáadáa tó bá jẹ́ pé wọ́n fẹ́ máa play piano ni o wọ́n fẹ́ ṣe kinní kan ni o wọ́n fẹ́ ṣe sport gbogbo ẹ̀ la máa jẹ́ kó wà available fún wọn. ṣe rí pé physically challenge jẹ́ pé wọ́n sọ di bó ṣe wọ́n ní Nàìjíríà yẹn Ọlọ́run má jẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀dá Ọlọ́run ni wọ́n Ọlọ́run ló dá wọn ìmí wà lóòótọ́ by accident or something ló ṣàṣe happen but Ọlọ́run tó sì dá ẹ̀mí ẹ̀ sí ó sì ní nǹkan tó fẹ́ kó wá ṣe láyé náà tó sì fẹ́ kó ṣe láyé so ti di dandan gbogbo physically challenge wọ́n máa wà ní priority wọ́n tí mò ń pè priority nílẹ̀ Yorùbá ni pẹ̀lú àṣẹ ti Ọlọ́run tí ò sí wàhálà tí ò sí ìdààmú wọ́n fọkàn balẹ̀ gbogbo tó bá wọn ṣe ní dáadáa tọ́lọ́run fi sínú ayé wọn ní dáadáa wọ́n máa rí lò nílẹ̀ Yorùbá o láì sí ìdààmú kankan láṣẹ ti Ọlọ́run ẹlòmíì dẹ̀ wà ń bẹ̀ tó jẹ́ pé physically challenge tó jẹ́ pé by the time tí Yorùbá ti dúró ń sìn lára ìmọ̀ tọ́lọ́run fún Yorùbá by the time tán bá ṣe àwọn medical fún wọn both ní ọ̀nà ti herbs tiwa both ní ọ̀nà ti orthodox whichever way àlàáfíà wa ẹlòmíì wà tó yẹ pé àdúrà tó tó àtòdodo ni ẹlòmíì wà omi òun náà máa fi ṣe fún ìwòsàn dà máa dé bọ̀tá bá ti wà ní ilẹ̀ wa tọ́lọ̀ dẹ̀ fàṣí lóríṣiríṣi síbẹ̀ fún wa tá a bá ti bẹ̀rẹ̀ sí ló ń sìn ẹ rí i pé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa dínkù àwọn tó dẹ̀ wà physically challenge mo fẹ́ assure yín ni pé priority ni priority gidi
torí wọn ń ṣe téèyàn kankan máa sọ pé wọ́n dà wọ́n nù àbí wọn ò wúlò àbọ̀ ń jẹ́ èèyàn ọlọ́run tó fẹ̀mí sí wọn lára tó ṣì mí ó sì ń pè wọ́n léèyàn kẹ́ tí ẹ̀kan sọ pé òun ò mọ̀ wọ́n léèyàn ni ó ti di dandan èèyàn ni wọ́n priority ni wọ́n mà kò sí problem mà. ok ẹ ṣeun gan ni mo dúpẹ́ mà ẹ ṣeun mọ́mì mi èèyàn kan náà tún béèrè wọ́n ní passport wa yẹn pé ṣé under ECOWAS náà ló máa wà àbí kì í ṣe ECOWAS. a máa à ń ṣe àwọn ètò kan lọ́wọ́ àwọn kan fẹ́ mọ àṣírí àwọn nǹkan ṣáájú nǹkan tá à ń ṣe gbogbo ẹ̀kọ́ la máa sọ fún yín ẹ má wọ́rì ètò tó a máa sọ fún yín ẹ fẹ́ máa wo àṣírí àwọn nǹkan kan but kò sí wàhálà àjọ ń ṣe náà ni gbogbo wa la jọ ń ṣe bí mo ṣe sọ mi ò fẹ́ kí ọmọ Yorùbá kó máa sọ pé èèyàn kankan ìjọba mọ́ aṣojú ni ọmọ Yorùbá ní ìjọba ọmọ Yorùbá ní ìlú aṣojú òun ni àwọn tá a bá ní kó máa lọ ṣe nǹkan tá a bá fẹ́ kàn ṣe so gbogbo èyí tá à ń ṣe yìí àjọ ń ṣe ni ọmọ Yorùbá ló ń ṣe àṣẹ tí gbogbo ọmọ Yorùbá bá dẹ̀ ti pa sílẹ̀ òun náà ni kò sí wàhálà kò sí ṣòro òun mo ṣe ń sọ pé kẹjọ àwọn kan tó ń sọ pé tó bá declare o àwọn máa declare àwọn máa ṣe lè kó sógun o àṣẹ ní declare ìlú ni wà náà a ti sọ fún àgbáyé àdẹ tó sọ fún ọlọ́run bíbáyìí ní bíbáyìí ní Nàìjíríà bíbáyìí gbogbo èèyàn pátá ló ti kọ lẹ́tà sí wọn bàbá Akíntóyè àwọn náà kọ lẹ́tà kò ń ṣe pé bóyá àwọn bàbá gan ti kọ lẹ́tà gbogbo á ti kọ lẹ́tà so nínú Nàìjíríà yìí wọ́n ti mọ̀ pé Yorùbá dúró níta alágbàáyé wọ́n mọ̀ pé Yorùbá dúró ní ọ̀run ní gbogbo 7 heavens pátá gbogbo ọ̀run méjèèje wọ́n ti mọ̀ pé Yorùbá ti dúró gbogbo ilẹ̀ méjèèje ló mọ̀ pé Yorùbá dúró lórí ilẹ̀ tá a wà gbogbo tó ń bẹ lórí ẹ̀ pátá ló mọ̀ pé Yorùbá ti dúró kí wọ́n ló dé tá a dìkẹ́ ẹ̀ kí ló dé tá a ṣe láyé a ti rẹ́dì à ń dúró bí àṣẹ Ọlọ́run ni ó ní àwọn kankan tó bá jẹ́ pé ká tẹ̀ fi dídà bàbá àti ṣe tipẹ́ ká fi dídà bàbá àti ṣe tipẹ́ but ó ní nǹkan tá a máa ṣe so kò sí wàhálà ẹ fọkàn balẹ̀ àwọn nǹkan kéékèèké làwọn nǹkan tó kù ó ń ṣe nǹkan ńláńlá nǹkan kéékèèké ni ó dẹ̀ ti wá sí ìmúṣẹ àwọn ò jágun o ṣùgbọ́n tẹ́nibọ́dì tó bá tààyè abalọ̀n lórí ìtàánú ẹ̀ fóun ló ń jẹ́ Jehovah tó wà lẹ́yìn wa. ẹ ṣeun mo dúpẹ́ mọ́mì mi ẹ ṣeun gan mà tó gbogbo ẹ̀yin tẹ́ tún ju question wa àmọ́ question yẹn díjọ́ mi yóò ṣàwọlé bra a máa sọ díjọ́ mi ẹ ṣe gan mo dúpẹ́ ẹ jẹ́ kí èmi náà wá sáré chipping kó tó di pé mọ́mì mi máa tẹ̀síwájú ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o gbogbo ẹ̀yin oníwọ́n ni wọ́n pé o ẹ gbọ́ bí mọ́mì ṣe sọ̀rọ̀ ẹ̀yin wọ́n grant interview wọ́n sọ̀rọ̀ nípa bàbá wọ́n ń jà ni wọ́n ń ṣe ẹ ti gbọ́rọ̀ báyìí ẹ má jẹ́ àtúgbọ́ awuyewuye kankan mọ́ o ẹ má joyè irinṣẹ́ Sàtánì kí gbogbo ọmọ Yorùbá má bá fi yín ré o màmá àti bàbá ò ṣe iṣẹ́ oníkálukú mọ pàtì títí wọn tí wọ́n dẹ̀ wọ́n carry ara wọn along ẹgbọ́n gbà tí wọ́n lu question nípa ti security tí mo sọ̀rọ̀ nípa ti ètò ìfowósínú ààbò fún ọmọ Yorùbá wọ́n sọ àwọn tó wà nídìí ẹ̀ mo dẹ̀ rí comment àwọn èèyàn bí màmá ṣe ń sọ̀rọ̀ lọ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní drop comment pé wow pé màmá yìí má decent o màmá yìí má ṣáwọ́ ṣàwo o ká ní ẹlòmíì ni gbogbo ohun tó bá ń ṣe pẹ̀lú ẹ̀bùn àti ọpọlọ àti oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún wọn wọ́n á ní gbogbo ohun tó bá ti ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation àwọn gbọ́dọ̀ wà wí ẹ̀ but màmá ò ṣe yẹn tí Ọlọ́run rán wọn ni wọ́n ṣe so ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin oní ẹjọ́ ìsọnù gbogbo ẹ̀yin oní gúrùpù sọnù ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ sinmi agbájá ẹ jọ̀ọ́ ẹ wo ti gbogbo ẹ̀mí tó ti sọnù ní location 9 kẹ́ mọ ohun tí ẹ ṣe àfi títóbi Ọlọ́run bá bẹ̀ yín mọ́mì mi ẹ ṣeun gan ni mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé èmi ọmọ yín ọmọ mo pè yín ẹ̀jẹ̀ mi ẹ ṣe gan ni ojú òní tì yín iwájú lẹ máa lọ ẹ̀mí rẹ̀yìn gbogbo bí ẹ ṣe ń gbèrò ó dá fún gbogbo ọmọ Yorùbá ní àpapọ̀ ó máa sunwọ̀n fún ẹ̀yin náà á máa dá fún àwọn ọmọ títí yín ni ẹ tí wọ́n ìlú ó kún bú àìnímọ̀ lùmọ̀ kò ní jẹ́ ìpínyín láṣẹ Ìdùmarè ẹ ṣe nǹkan gbogbo ọmọ Yorùbá ní àpapọ̀ pátápátá ní tilé toko lẹ́yìn odi
wọ́n wà pẹ̀lú yín gbágbágbá báyìí. Wọn ò fi ìgbà kan fi yín sílẹ̀ o. Wọn ò fi ìgbà kan sọ wípé nǹkan tí ẹ̀ ń ṣe kò tẹ́ àwọn lọ́rùn. Àtijọ́ tí mo ti ju update síta wípé ẹ̀ ń bọ̀, màámi mi ní parọ́ fún yín. Mo ló dé stage kan mo yọ direct sim kúrò. Call ti pọ̀ jù, message ti pọ̀ jù títí di èní. Bó ṣe ń pè mí láti Amẹ́ríkà ló ń pè láti Germany wípé ṣé 4:00 ní Nigerian time náà ni mo ní 4:00 Yorùbá time náà ni wọ́n máa pàdé màmá lórí ètò. Wọ́n nítorí àwọn ò lè wò. Oníkálukú wọn sọ táìmù tí wọ́n wà ní country wọn pé so àwọn á lè fi wò síra wọn láti lè make sure wípé àwọn wà pẹ̀lú yín lórí ètò. Àwọn fẹ́ máa wò yín live and direct ni, kì í ṣe recording làwọn máa padà wá wò. Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀, we are up to 3,000 live hours. Stand by ni o, kò mọ àwọn tó ti wá tó ti lọ tó ti wá tó ti lọ tó ti wá tó ti lọ. Almost 3,000 people. Both YouTube, Facebook kìíní, Facebook méjì lọ ti ń wò wá. Wọ́n wò wá lórí international Lady K international. Wọ́n wò wá lórí Lady K Ìfẹ́olúwa show. So ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn, àwa táwọn ń bọ̀ going to 3,000 viewers. Stand by tán wò yín báyìí. Ẹ jọ̀ọ́, alẹ́ ni tọ́lọ́run gbà fún ó yàtọ̀ tẹ́ni tó fagídí ṣe. Màámi, Ọlọ́run ti gbà fún yín, ó ti fi rán yín. Kò sí mímì kankan tó lè mì yín, kò sí kankan tó máa ṣe yín. Bí ìbá ṣe wù kán ṣe ṣọṣọṣọ tó, òkè òkè báyìí lẹ máa wà. Ìyẹn ló máa wù ọ́ lẹ́yìn ẹ mú. Ẹ ṣeun wọ̀nyí. Ẹ ṣé mo dúpẹ́. Màá tún máa kàn sí yín. Ẹ tún ṣì ń bọ̀ lórí ètò ọmọ yín o. Dáadáa mà. Ṣé ẹ rí tára yín bá ti wà ókè dáadáa mà, ẹ pè mí mà. Ẹ ṣáà ti ránṣẹ́ sí mi lẹ́sẹ̀kẹsẹ̀ fóònù mi. Tẹ bá ti fóònù mi wá lẹ́sẹ̀kẹsẹ̀ ni máa jẹ́ ìpè yín lágbára Ọlọ́run. Láyọ̀ ládẹ máa fi pàdé lágbára Ọlọ́run. Mo tún fẹ́ kí yín lẹ́ẹ̀kan sí i. Mo fẹ́ kí yín lẹ́ẹ̀kan sí sísítà ní ẹ fọkàn balẹ̀, kò sí wàhálà lágbára Ọlọ́run. Ọmọ mi tí ó máa ṣe birthday lọ́la lágbára Ọlọ́run kan ayọ̀ la máa rí. Ó máa ṣoríire lójú ẹ̀mí wa bí ó máa kọ́lé mọ́lé, ó máa dàgbà, ògo Ọlọ́run máa búyọnu ayé ẹ̀, ó máa ṣe rere báyìí. Gbogbo ọjọ́ tẹ bá rí bẹ́ẹ̀ máa rí pẹ̀lú ayọ̀ ni, inú ìdùnnú ni. Ẹ dẹ̀ máa fi yin Ọlọ́run pé Ọlọ́run ó ṣeun. Ẹ ṣeun, mo tún dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí o. Oore tẹ́ ṣe fún wa fọmọ Yorùbá nípasẹ̀ yìí pé ẹ jẹ́ kí àwọn ọlọ̀tẹ̀ kan rírọ́ mú mọ́lẹ̀ ní ilé olóyè. Lóòótọ́ nǹkan ìbànújẹ́ ni, ṣùgbọ́n Ọlọ́run dójú ti ọ̀tá. Ṣèbí olóyè ní ilé ni tí ò yé wọn rárá, torí olóyè rí àánú gbà. Ọmọ Ọlọ́run tọ́lọ́run wà lẹ́yìn ẹ̀ ni, tóhunkóhun ò lè tí ṣubú, tóhunkóhun ò lè pa, tóhunkóhun ò lè bá tiẹ̀ jẹ́. Gbogbo ẹni tó bá gbèrò ẹ̀ ló máa parun ni, tán bá rò wọ́n máa parun ni. Olóyè kọjá tẹ́nibọ́dì máa sọ pé òun fẹ́ ṣàbúrú sí i. Ọlọ́run ló gbé dìde, Ọlọ́run ránṣẹ́, Ọlọ́run náà dẹ̀ ti wà lẹ́yìn ẹ̀, ó wà lẹ́yìn ẹ̀, ó wà gbogbo àyíká ẹ̀, ó wà níwájú, ó wà lẹ́yìn ẹ̀, ó yíká ni, gbogbo tó ń jẹ́ tiẹ̀ lọ́lọ́run yíká. Kò sí nǹkan téèyàn kan lè ṣe sí o. Mo fẹ́ sọ kinní kan fún yín sísítà mi. Nígbà tí olóyè tí wọ́n wà níbi tí àwọn ọ̀tá rò pé àwọn fi wọ́n sí, tí bá ń gbàdúrà báyìí, Ọlọ́run máa fi hàn mí pé kí n wo àdúrà èrò tó ń gbàdúrà fún wọn. Tí ẹ bá mú èrò ní àgbáyé, èrò lágbàáyé tó ń gbàdúrà fún olóyè, ẹni Ọlọ́run fẹ́ ni o, kò sí aburú kan tó lè ṣe. Nítòótọ́ ní òru èní ó máa pé ọdún kan, ṣùgbọ́n ọdún kan ibi fáwọn ọ̀tá ni, ọdún kan ìbànújẹ́ fáwọn ọ̀tá ni, ọdún kan ìparun fáwọn ọ̀tá ni, ọdún kan rere fún yín àti àtòlóyè àti gbogbo àwọn tó wà ń bẹ̀ ńjọ́ náà. Bọ̀tọ̀ ọdún kan fún ayọ̀ àti ìdùnnú fún ìdílé àwọn tí wọ́n pa síbẹ̀ yẹn, torí òkú wọn kò ní lọ lásán. Ọmọ Yorùbá máa ṣe rántí wọn o. Hírò ni wọ́n fọmọ Yorùbá, bẹ́ẹ̀ ni hírò ni wọ́n. Ọmọ Yorùbá dẹ̀ ṣe máa ṣoore má lè gbàgbé fún ìdílé wọn lágbára Ọlọ́run tí ò sí wàhálà. Mo máa ń sọ pẹ́lẹ́ olóyè yẹn museum ni, tó ra ṣe máa kọ́ Yorùbá nation, máa kọ́lé fólóyè dáadáa gidi gan. A máa kọ́ retirement, mo máa ń sọ, a máa kọ́ retirement home fún bàbá, a máa kọ́ fún bàbá méjèèjì, retirement home máa wà ń bẹ̀. A máa kọ́ lé fólóyè débi pé Taj Mahal gan wọn máa wò ni, Taj Mahal ẹ máa rò kán wò, bó ṣe máa rí nìyẹn. Ọlọ́run ti ṣèyanu fún wa. Láyọ̀ la máa pàdé mà. Mo kí gbogbo àwọn tó wà ní orí ìkànnì yìí o. Ẹ ṣé, mo dúpẹ́, ẹ kú ìfẹ́, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ayọ̀ la máa fi pàdé ra wa, a máa gbọ́rọ̀ ra sáyọ̀, kò ní sí ìbànújẹ́ rárá. Ẹ fọkàn balẹ̀, ẹ jẹ́ kí ọkàn yín kó balẹ̀, kò sí iyèméjì, kò sí nǹkan tẹ́ lè gbọ́, ẹ má jẹ́ ó bá yín lọ́kàn jẹ́. Mi ò dẹ̀ fẹ́ kẹ́nìkan kó tàn yín
àbí kẹ́nikẹ́ni kó parọ́ fún yín kò sí ìbẹ̀rù o àfi tó bá jẹ́ pé a kì í ṣe Yorùbá mọ́ bọ́ Yorùbá ni wá tá a bá sì ń jẹ́ Yorùbá dọ̀la bẹ́ẹ̀ ni ògo wa ti buyọ̀ Ọlọ́run ti ṣe oore fún wa gbogbo àwọn tó dẹ̀ wá dìde tó tún fẹ́ máa lu jìbìtì ipe nítorí owó ààbò a sọ pé security ipe kan máa dáwó àwọn kan bá tún bẹ̀rẹ̀ wọ́n tún gbé tiwọn síta àmọ́ wọn o wọ́n ní àwọn fẹ́ ṣe $500,000 something dollars wọ́n ní Odùduwà kìíní àmọ́ orúkọ tiẹ̀ pé oríṣiríṣi ni ẹyọ kan péré ni o ní ti owó àti fi sí owó ààbò ẹni tẹ́ bá fẹ́ fowó sí security àkáǹtì òmìnira Yorùbá ní o 2022 ẹ lọ oríṣiríṣi ẹ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa wọ́n ti ṣe mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa àwọn tó dúró kò títọ́ àti òdodo wọ́n ṣiṣẹ́ wọ́n ṣe iṣẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation lórí ọ̀rọ̀ ìgbà tí wọ́n fi sọ pé àwọn ọ̀tá tán rò pé àwọn yọ yín lẹ́nu lady sísí mi lady kate àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ṣiṣẹ́ wọ́n ṣe iṣẹ́ gbogbo ìgbà tó lóye náà wà wọ́n ṣiṣẹ́ dín sí náà ṣì ń ṣiṣẹ́ o ṣe wá rí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tó Ọlọ́run pè tẹ̀ ń jẹ́ tí Ọlọ́run pè yín tẹ̀ ń jẹ́ ní gidi tẹ̀ dẹ̀ ń ṣiṣẹ́ yẹn tọkàntọkàn ojú òní tì yín o ojú òní tì yín kan yóò ní bàjẹ́ láíláí ẹ ní kábàámọ̀ láéláyé ìbànújẹ́ òní jẹ́ ti yín ẹ ní ṣe àṣedànù ẹ ní ṣe àṣetì ojú òní tì yín láíláí ní agbára ti Ọlọ́run gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá torí mi ò mọ gbogbo orúkọ yín ṣùgbọ́n gbogbo yín mọra yín tọ́lọ́run pè gbogbo yín mọra yín ẹ mọra yín jù ṣé láti White Lion ni àbí brọ́dà mi ìjìnlẹ̀ àbí pàdí mi bámbàm ọmọ bọ̀tá pàdé mi bámbàm àbí mélòó ló fẹ́ kà tán ṣé yẹn mo fẹ́ sọ ni àbí heritage ni àbí lady ṣé yẹ kó rí bẹ́ẹ̀ sísí mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lady b náà Dr. Zabi yèyé sísí mi yèyé dára fúnra rẹ̀ àbí mélòó mo fẹ́ kà wọ́n pọ̀ mélòó ni sísítà mi ọmọọba Adéjọkẹ́ àròpọ̀ ire everybody wọ́n ṣe iṣẹ́ wọ́n dẹ̀ ṣe ń ṣiṣẹ́ takuntakun ni wọn ò dúró wọ́n ṣe ń gbàdúrà náà ṣiṣẹ́ náà faraṣẹ́ náà fi gbogbo ẹ̀mí ṣe gbogbo oníkálukú ló ń ṣiṣẹ́ brọ́dà mi Fatai àwọn ṣiṣẹ́ o ẹ wò ó mi ò lè ka orúkọ tán torí orúkọ tiẹ̀ ti pọ̀ jù mélòó ni mo fẹ́ kà nú ẹ̀ mélòó ni mo fẹ́ kà ìjọpọ̀ èèyàn kan pé brọ́dà mi Fatai ó ní pé Mr. AY mo ní mo mọ gbogbo yín lẹ̀ ń ṣiṣẹ́ tí ìbá pe orúkọ yín a jẹ́ pé mi ṣe mọ̀ pé oníkálukú ní àwọn tó jẹ́ pàdí ẹ̀ àwọn pàdí mi ọ̀tọ̀ àwọn pàdí mi ni mò ń pè bẹ́ẹ̀ máa ń gbọ́ lẹ́nu léraléra ìyẹn omi ìpè mi acknowledge gbogbo yín o mo mọ gbogbo yín pátá mo mọ àwọn tó ń ṣe nítòótọ́ àti lódodo tí mo dẹ̀ mọ̀ pé ní Yorùbá nation Yorùbá nation máa mọ̀ fún yín o èmi gan máa wà á dìyẹn mi ò gbà kó lọ́wọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n mo máa wà nídìí pé a mọ̀ fún àwọn tó ṣiṣẹ́ mo máa wà á dìẹ̀ mo máa make sure pé gbogbo àwọn tó ṣiṣẹ́ yẹn Yorùbá nation san wọ́n lóore táwọn ọmọ náà máa rí pé ó máa dáa káwọn èèyàn máa ṣe dáadáa nǹkan táwọn òbí àwọn máa ṣe ní dáadáa mà làwọn ń jèrè ẹ̀ yìí torí inú ẹjọ́ mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo Yorùbá sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo pírẹsẹ́ńtà Yorùbá pátá mo dúpẹ́ lọ́wọ́ yín mo wá dúpẹ́ lọ́wọ́ yín Lady K pẹ̀lú gbogbo bójú yín ṣe rí gbogbo nǹkan tọ́ta fojú yín rí Ọlọ́run ò gbà fún wọn mà jáwọ́ mà sọ pé mi ò ṣe mọ́ o gbogbo ìbẹ̀rù tán ti kó síra wọn láyà wo ọmọ Yorùbá ni kò nídìí ká ṣe blood test yín kò nídìí ọmọ Yorùbá ní Lady K mo mọ̀ ní confam ní ìdá ti ṣe blood test yín original ọmọ Yorùbá ni ọmọ akin tó dúró tán ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín láyọ̀ la máa pàdé o láyọ̀ la máa fi búra ara wa ẹ ṣé mo dúpẹ́ ó dàárọ̀ o ẹ káàsán ẹ káàárọ̀ gbogbo ibi táwọn ọmọ Yorùbá wà ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ìfẹ́ o gbogbo àwọn tó wà lórí ìkànnì pátápátá àtàwọn tó tún máa gbọ́ ẹnu ayọ̀ lẹ máa wà ẹ gbogbo ibi tẹ́ wà pátá ẹ máa rà ànúgbà o ẹ máa rí ànúgbà ojú àánú Ọlọ́run báyìí máa wà lọ́dọ̀ yín gbogbo ibi tẹ́ bá wà báyìí tó bá dàbẹ́ kó nira níbẹ̀ ó máa rọrùn fún yín ní agbára Ọlọ́run ire gbogbo yẹn tẹ́ bá wà báyìí ó máa jẹ́ ti yín ní lágbára Ọlọ́run àlàáfíà máa jẹ́ ti yín ẹ̀mí gígùn máa jẹ́ ti yín ìdùnnú máa jẹ́ ti yín gbogbo nǹkan tọ́lọ́run ṣe fún yín ní dáadáa kò ní dìbàjẹ́ láíláí ó máa dára sí lágbára Ọlọ́run ayọ̀ ní tiwa o Yorùbá nation ti dúró ẹ fọkàn balẹ̀ kò sí lọ kábọ̀ mọ́ gbogbo tó bá gbà agbára Ọlọ́run ká gbogbo tó bá gbà mo sọ fún yín agbára Ọlọ́run ká bẹ́ẹ̀ ni mo sọ ọjọ́ tá a bá sọ pé Yorùbá nation dé tọ́lọ́run sọ pé ní ẹ̀ní ẹ lọ sọ síta gbogbo ọjọ́ tó bá jẹ́ yẹn gbogbo tó bá gbà agbára Ọlọ́run ká bó ṣe jẹ́ nìyẹn láyọ̀ la máa pàdé
ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀ mà, ẹ ṣeun gan ni mà. Ẹ ṣé o. Yéè! Olúwa ṣeun.